Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ according to the time tí mo bá dé báyìí. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K Ìfẹ́ Olúwa show, the baby of Yorùbá nation. Mo tún ti lọ bá yín gbédè o. Mo gbédè o, ẹ wá wò ó. Mo gbédè o, ẹ wá wò ó. Ìrírí ayé tó kọ́ni lọ́gbọ́n, ilé ayé, ilé ẹ̀kọ́. Mo tún ti bá yín gbédè. Ẹ̀yin beautiful mommies and daddy and sisters. Ẹ káàbọ̀ sórí ètò. A kú ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa. Ogun ò ní wọlé tán wá níbi tá a rò kàn sí àti ibi tá a rò kàn sí. Ogun ò ní bí gbàbí kankan wọlé wá bá wa, a ní rógun láyé wa. Wàhálà ò ní jẹ́ tiwa, ìdààmú ò ní jẹ́ tiwa. Now, eléyìí tí mo tún gbédè ó tún lẹ́tíkẹ́. Ṣùgbọ́n mo fi ìyọ́nú Olódùmarè bẹ̀ wá gbogbo ẹ̀yin yẹ́yìn bàbá tẹ bá ti wò ó. We are just here to learn lórí platform yìí. Lórí àwọn program tí mò ń gbé wá ẹ̀kọ́ ni mo fẹ́ ká máa kọ́ bí ojú one or two things lọ mo fẹ́ ká learn from it. Ẹlẹ́ni látara lára, ẹlẹ́ni látara jèrò, ẹlẹ́ni látara ọ̀rọ̀gún ilé là, ẹlẹ́ni láti ara gbogbo tí Ọlọ́run tó dá sáyé. Ẹ kẹ́kọ̀ọ́ lára wọn ká má wá tí ìsọ àwọn ọmọ ẹ̀dá dámọ̀ tó jẹ́ wípé láti òkè délẹ̀ wa ẹ̀kọ́ ni. Ẹ wo bí gbogbo ẹ ṣe ń jà, ṣé bó ṣe máa lọ títí a máa mú 2025 o. Tá bá tún wá mú 2025 tó kí ni evidence wípé kò ní continue ní 2025? Ṣé ti rógun ogun ò ní wọlé jẹnikẹ́ni nínú wa. Ẹ jẹ́ àjọ débẹ̀. Ẹ̀yin tẹ́ bá wò mí for the first time, Lady K Ìfẹ́ Olúwa show lórúkọ ti tèmi. Ẹ subscribe sí YouTube channel mi, kẹ́ tọ notification bell yín. Ẹ jẹ́ á lọ ká lọ kẹ́ẹ̀kọ́ o, ká lọ kẹ́ẹ̀kọ́ o, ẹ̀kọ́ yìí náà ni. Lizzy àti èèyàn tí wọ́n bá ní ń fa àbí Julia Adams good afternoon àbí wọ́n ní èdè àìyedè láàrin ara wọn. Ẹ ti mọ̀ pé Lizzy yẹn pé ọmọ burúkú ni kò ṣeé bá sọ̀rọ̀. Kò dẹ̀ ń ṣe pé Lizzy tẹ́ ò ṣeé bá sọ̀rọ̀ yìí kò ń ṣe pé ó lè dá àwọn tí ó lọ ń bá, kò ń ṣe pé ó lè dá wọn mú. Ẹ wá máa wá kéèyàn kan dákẹ́ fún. Lọ ẹ má wá kéèyàn kan dákẹ́ fún. Ọmọ wèrè ni. Kò dá kéèyàn dákẹ́ fún ọmọ wèrè. And gbogbo nǹkan tẹ́ ẹ dẹ̀ ń rí ẹ̀yin ìyá tẹ́ ń gbọ́ wa. Ẹ rí pé nǹkan tẹ́ ẹ bá fi lọ́mọ yín lọ́wọ́ òun ni á continue tẹ́ ẹ bá sí mọ́. Ìjọ tẹ́ ẹ bá papòdà tó bá yẹ pé ìjà lẹ fi lé ọmọ yín lọ́wọ́, ìjà yẹn náà ló máa continue. Èyí tí ìyá Lizzy fi lé lọ́wọ́ òun ló ń ṣe yẹn. Ẹlòmíì á máa wò pé mo ò ṣeré. Èyí tí ìyá ẹ̀ fi lé lọ́wọ́ òun ló ń ṣe yẹn. Lára àwọn nǹkan tí ìyá ẹ̀ fi lé lọ́wọ́ èpè wà ń bẹ̀, ìjà dẹ̀ wà ń bẹ̀. Òun ló fi jẹ́ pé ńgbà tí ìyá ẹ̀ kú kò sẹ́ni tó fẹ́ sin. Gbọ́ nǹkan tí mò ń sọ. Nígbà tí ìyá ẹ̀ kú, ṣé mọ̀ pé kò ń ṣe àròrí sọ. Tí èèyàn bá kú, kódà ẹni tí wọn ọ̀jọ́ ń ṣe ńgbà tó wà láyé, bí àwọn ọ̀jọ́ ń ṣe ni kò ń ṣe pé wọ́n jà o. Everybody lá máa wò ó pé lá máa banújẹ́ pé àwọn fẹ́ dé ibi òkú ẹ̀ kí wọ́n lè sin ẹni yẹn. Torí ńgbà míì wà tí èèyàn bá kú, àṣàrúgbó àgbàlagbà, àwọn èèyàn máa ń pè ní inú àwọn èèyàn máa ń dùn lápá kan, inú àwọn èèyàn máa ń bàjẹ́ lápá kan, inú àwọn èèyàn máa ń dùn nítorí pé wọ́n wò ó pé agbẹ̀yìn arúgbó wa, àbí kí wọ́n wò ó pé bàbá kú dáadáa. Everybody ni a fẹ́ gbé òkú yẹn pé ẹjá gbé ká gbé lọ sí ibi tẹ́ ká lè ṣe ẹ̀yìn kẹyìn fún. Ṣùgbọ́n nígbà tí ìyá Lizzy kú, nígbà tí ìyá ẹ̀ kú, àwọn tí wọ́n súnmọ́ gan ò fẹ́ sin. Torí aburú ìwà ọwọ́ ẹ̀, iṣẹ́ ẹ̀, ó jẹ́ kí àwọn èèyàn tún jìnnà sí òkú ẹ̀.
ẹ wo ọ̀rọ̀ kan mo tiẹ̀ mú wá. ọ̀rọ̀ tí mo mú wá ni pé ní àná nígbà tí Lizzy ń sọ̀rọ̀, ṣe rí gbogbo nǹkan tí èèyàn bá gbélé ayé ṣe gbogbo ẹ̀ ní àgbà lẹ́san. gbogbo nǹkan tó o bá ti ṣe wàá gbà lẹ́san. tó o bá gbàǹgbà tó wàá gbàǹgbà tó wà láyé o. àwọn ọmọ tó o bá tún bílẹ̀ wọ́n á tún gbà á. ọ̀nbọ̀ ẹ jẹ́ ń sáré lọ́gẹ̀. and bí a bá ṣe ń wọlé ẹ ṣáà bá wa ṣe ẹ. Oh, where are you? Where are you? Where are you? Okay. Is it that one? No, it should be this. Ẹ bá wa ṣe ẹ bí a bá ṣe ń wọlé. Okay, should be this. Ó ń sọ̀rọ̀ ní àná, ó ní gbogbo alámagbọ́. ọ̀rọ̀ tí ó ń sọ ní àná, ó ń sọ̀rọ̀ ń pa Tóyìn Àyìnmákò lápá kan. ó wá ń sọ̀rọ̀ ń pa bí òun ṣe ń ṣe tí wọ́n ń káńsù òun. eléyìí òun ṣe bí àwọn wá bu àwa bu. torí ẹlòmíì máa wò pé àwọn wá bọ́ ẹ̀jẹ̀ fi ọmọ yìí lẹ̀, èmi ò ní fi ilẹ̀ ọdún yìí kọ́. ó bá mú ohun mi lọ sí ọ̀dọ̀ babaláwo. babaláwo kò ní oògùn kí n fi ẹ́ lẹ̀. tí Lizzy ò bá mọ̀, babaláwo ò ní oògùn, babalábúlé ò ní oògùn kí n fi ẹ́ lẹ̀, àfi tó bá wù mí kí n fi ẹ́ lẹ̀. babalábúlé gan ò dẹ̀ kò ní oògùn kó pa mí, torí òun kọ́ ló dá mi, ẹni ò bá dáyàn kò lè pààyàn. ká ní babalábúlé ní oògùn láti pa èèyàn ni, ẹ mọ àwọn èèyàn tí Lizzy á ti pa lórí social media. àwọn èèyàn tó ti máa pa máa pọ̀. òun ní pé ẹni tó ń ṣoògùn fún gan òun kò lóògùn láti wo rẹ̀. so nínú àwọn ọ̀rọ̀ tí ó sọ kí wọn náà gbọ́. tí mo lọ interview àwọn lọ́balọ́ba ẹ̀ tún cancel mi. ó nígbà tí òun lọ interview àwọn èèyàn, iṣẹ́ ọwọ́ ìyá ẹ̀ ni o. nǹkan tí ìyá ẹ̀ ṣe lẹ̀ ló ń gbà. ṣé mọ̀ pé nǹkan tí ìyá ẹ̀ ṣe lẹ̀ lòun náà gbé. ó ní òun lọ interview àwọn lọ́balọ́ba, kò tẹ́ ẹ̀ sẹ́ni tó mọ̀ ń gbà yẹn náà. tó bá tiẹ̀ ní òun lọ interview àwọn lọ́balọ́ba, èèyàn mélòó ló mọ̀ ẹ́? ó ṣe wá jẹ́ pé ìwọ nìkan ni wọ́n ń cancel. lára ìbéèrè tèmi máa ń béèrè nìyẹn. ó ní òun lọ interview àwọn lọ́balọ́ba, wọ́n cancel ẹ̀, ok. mo tún ya soap opera ẹ̀ tún cancel mi. ó ní òun tún ya soap opera, wọ́n tún cancel òun. ìwọ̀n ò béèrè pé why tó fi jẹ́ pé ìwọ nìkan ni wọ́n ń cancel. kí ni iṣẹ́ tí ìyá ẹ̀ ṣe? kí ni ìwà tí ìyá ẹ̀ wù nígbà tó wà láyé tó fi jẹ́ pé lára ẹ̀sùn ẹ̀ ló wá ń kó ni wọ́n ń kó ń sìn? ṣé bó yẹ kí wọ́n náà ronú pé ìwà báyìí ni ìyá ẹ̀ tó wù tó fi kú, kó wá wò pé ìwà á wùwà dáadáa. àbí ẹlòmíà wò bá ẹlòmíà máa ṣèkà kó mọ̀ pé ìkà tóun ń ṣe àwọn ọmọ ẹ̀ á jẹ́ ń bẹ̀. ìkà tí ìyá Lizzy ṣe ń sìn ló ń jẹ́ kó jẹ́ pé everywhere tó bá dé wọ́n ń cancel ẹ̀ ni. nígbà tí ìyá ẹ̀ máa kú, tí ìyá ẹ̀ kú, kódà wọ́n cancel òkú ìyá ẹ̀. àwọn èèyàn agree láti sìn ìyá ẹ̀. ṣé ó máa jọ wá lójú gbà tí wọ́n wà láyé? ìwọ fúnra ẹ gan nígbà tí wọ́n gbé picture yẹ ẹ pé àwọn ní ìyá Lizzy rèé, ìwọ gan fúnra ẹ ó tún cancel yẹ ẹ, ó deny ẹ. oníṣẹ́ ìyá ẹ rèé nígbà tó rí pé ìyá tó bí ẹ gan kò jọ bí wèrè, nínú fọ́tò kò jọ bí wèrè, kò jọ bí asínwín. òun fúnra ẹ wá cancel yẹ ẹ lẹ́yìn ikú yẹ ẹ. nígbà tí ìyá ẹ wà láyé wọ́n cancel ìyá tó bí náà ni.
nígbà tí ìyá ẹ̀ kú wọ́n tún káńsù ẹ̀ pé ní sínsẹ́ pé ìwà ọwọ́ ìyá ẹ̀ ò dáa débi pé káwọn èèyàn wò pé a gbọ́dọ̀ sin. ìwọ ọmọ tó tún wá filẹ̀ láyé wọ́n tún wá ń káńsù wọn náà má gbọ́dọ̀. mo fọ́ players ẹ̀ tún cancel mi lọ́jọ́ tẹ́ ẹ gbọ́ pé mo ya sinimá movie àwọn ará Amẹ́ríkà kan wá láti lóyún. àwọn wo ló wá láti Amẹ́ríkà ṣé báwa yìí náà la wá láti Amẹ́ríkà à ń gbọ́. ìbò wọ́n fẹ́ wá ṣe movie yẹn ni bọ̀bọ́ yẹn post àbí bèbí yẹn kí ló kọ ẹ TDM àbí ló kọ fíìmù yẹn tọ́jú nínú ẹ̀ àwọn ará Amẹ́ríkà ló wá láti ìlú òyìnbó wọ́n wá sí Nàìjíríà wọ́n fẹ́ ṣe movie yẹn ló kọ́kọ́ jẹ́ bóyá first cinema movie tó jẹ́ wípé ó ní ṣe pẹ̀lú àwọn Yorùbá movie. ó ní ṣe láti ìgbà tí àwọn àgbà òṣèré ti wà láti ìgbà tí Nollywood ti wà fíìmù tiẹ̀ nítorí àwọn yòókù olòṣì ni wọ́n múfì tí wọ́n ṣe òun ni àwọn àwòká ẹni tó ń ṣe múfì yìí star ni o wọ́n wá choose múfì ẹ̀ à ń gbọ́dọ̀ ẹ̀. àti English movie anything Nollywood that movie was the first one. nígbà tá. ṣe rí i pé wèrè ń ṣe ọmọ yìí gbogbo nǹkan láyé òun ni first one gbogbo nǹkan lòun máa ń jẹ́ first one èmi ò wà surprise iná tó bá ní first one ẹ jẹ́ àgbà bẹ̀ fún Nollywood actress tó kọ́ máa ná kẹ́ ń Canada òun náà làkọ́kọ́ tí a bá ń wá Nollywood tó jẹ́ pé òun làkọ́kọ́ tó kọ́ lọ lo jìbìtì ní Canada tó fi kera visa fee Lizzy ni Nollywood àkọ́kọ́ tó kọ́ máa jalè ní Ìdúmọ̀tà ẹ mọ̀ bí Ìdúmọ̀tà ṣe pọ̀ tó ẹ mọ̀ bí àwọn Nollywood actress àbí actor ṣe pọ̀ tó ẹ mọ̀ bí ó ṣe pọ̀ tó kó wáyé pé Lizzy Anjorin la kọ́ máa rí tó kọ́ lọ jalè ní Ìdúmọ̀tà as Nollywood actress ok ẹ jẹ́ àgbélé náà fún ẹ jẹ́ àmàgbọ̀lọ̀. àwọn ará Amẹ́ríkà yẹn dé Nàìjíríà wọ́n gba múfì gbogbo wa wọ́n wò ó wọ́n wá rí wípé acting mi ló dára jù. àwọn pípù yẹn Abẹ́òkúta náà wá o wọ́n lọ sí Ìbàdàn wọ́n wá sẹ́kọ̀ọ́ wọ́n gba movies àwọn èèyàn jọ. ṣé mọ̀ pé èèyàn tó ní Abẹ́òkúta òun lòun mú wá sẹ́kọ̀ọ́ ṣe rí i pé Abẹ́òkúta ni base yẹ ẹni tó ní Adédọ́là tó ní òun lòun mú wá sẹ́kọ̀ọ́ Abẹ́òkúta ni base yẹ nítorí ẹni tí wọ́n ń pè ní Alásàrì tó pè ní ọ̀gá ẹ̀ Abẹ́òkúta base ni. wọ́n gbogbo àwa onítíátà pátápátá kódà mi ò fitting sí róòtọ́ fún mi. ó ní kódà gbọ́ ọ̀rọ̀ yẹn ó ní o ò fitting sí róòlù tí wọ́n fún ẹ. bọ̀ nítorí pé acting mi ló dára jù. ó ní nítorí pé ẹni tó ò fitting sí róòlù tí wọ́n fún bọ̀ nítorí pé acting ẹ̀ ló dára jù wọ́n wá ṣe kí ni wọ́n wá lò ó. wọ́n wá lò mí wọ́n wá ní kí. kò fitting náà gbọ́ ọ̀rọ̀ tí ó ń sọ o gbọ́ ọ̀rọ̀ tí Yémẹ̀kúnmẹ̀ ọmọ Abíọ́lá ń sọ o ó ní òun ò fitting sí róòlù yẹn wọ́n dẹ̀ lò dúró báwo ni òun ṣe ní fitting sí róòlù tẹ́ ẹ̀ dẹ̀ máa lò fún same róòlù ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn Nollywood ni òun ni ó ń sọ̀rọ̀ yìí o ó ní òun ò fitting sí róòlù tí wọ́n fún òun wọ́n dẹ̀ lòun ẹ̀yin ará Nollywood ẹ̀yin onítíátà Yémẹ̀kúnmẹ̀ ó ní òun ò fitting sí ṣé bẹ́ẹ̀ ṣe máa ń lòyàn sí róò ní abáyọ tí múfì yẹn ò ń dùn àbí múfì yẹn ò ń dùn bàtẹ́yìn ò bá fitting sí róò tẹ́ ẹ tún lò òun ló sọ bẹ́ẹ̀ o ẹni tó ò bá fitting according to bẹ́ẹ̀ mi ṣe understand bó ṣe yé mi ni pé ẹni tó ò bá fitting sí róò wọn ò ní lò fún róòlù yẹn Lizzy báwo ni wọ́n ṣe ṣe tó fi jẹ́ pé ìwọ ò fitting sí róò wọ́n dẹ̀ lu ẹ abẹ́ ògbọ́rọ̀ tí ò ń sọ Yémẹ̀kúnmẹ̀ ògbọ́rọ̀ tó ń sọ Lizzy. ò fitting sí róòtọ́ fún mi bọ̀ nítorí pé acting mi ló dára jù wọ́n wá lò mí wọ́n wá ní kí n ṣe ìyá àwọn ọmọ twins yẹn automatically ọjọ́ tẹ́ ẹ ti rí wípé èmi ni first person tó kọ́kọ́ ṣe movie tó wọ Netflix wèrè Netflix ló bá wí pé ọjọ́ tí wọ́n ti rí pé ìwọ ló kọ́kọ́ ṣe movie tó wọ Netflix
ibo làwọn Adébáyọ̀ Sàlámì wà, ibo làwọn bàbá yẹn wà, ibo làwọn pápì ìlú ẹ wà, ibo làwọn òjògẹ́ wà. Tó fi wá jẹ́ pé ìwọ tó dé lánàá aná ló máa dé. Yémẹ̀kúmẹ̀ aná ni ó máa dé sínú indọ́sítírì wa yìí. Wẹ́ẹ̀ yàn lè dé lánàá náà. Ẹ rí i pé àwọn múvì tá a máa ń wò nígbà kékeré, àwọn múvì yẹn gan wọ́n dùn ju àwọn múvì tá à ń wò ń sìn lọ. Kò sí àwọn múvì tá à ń wò ń sìn tó yẹ pé a máa ń sáré kiri lọ́wọ́ ni pé wọ́n ti bẹ̀rẹ̀ yẹ́jọ́míjòkè, wọ́n ti bẹ̀rẹ̀ àrélù, wọ́n ti bẹ̀rẹ̀ gbogbo àwọn. Nígbà tá a wà ń kékeré àwọn múvì yìí a máa ń sáré lọ́wọ́ ni. Wọ́n àìtó bí wọ́n jẹ́ pé múvì tí wọ́n wá ṣe àgbọ̀. Ìwọ kan tó ṣe múvì gan kò sẹ́ni tó mọ̀ ẹ́ ní 1999 lẹ́lòmíì mọ̀ ẹ́. Èmi tí mò ń sọ̀rọ̀ yín sìn 1999 mo kàn rí pé wèrè kan jáde tó ní Tóyìn, to be honest, gọ́tà ń sọ ní pé popular. You were not a famous actress. Honestly, I knew her since 1999. Àǹtí abẹ́rẹ́ ń sọ̀rọ̀ nípa popularity. Ìyí tó popular lórí social media yìí ń sìn, wọ́n popular látara pé wèrè tó ń ṣe lọ́wọ́ èèyàn fi mọ̀ ẹ́. Torí tó o bá béèrè lọ́wọ́ ọmọ dání, mo ṣe survey. Mo ò ṣeré o. Mo kàn pé èèyàn kan Nàìjíríà pé ṣé ẹ mọ lágbájá yìí? Màá gbọ́ o. Ẹ ṣe 2019 kò ń ṣe 1999 2019 mo fẹ́ wí. Survey tí mo ṣe ní pé mo wá béèrè lọ́wọ́ èèyàn kan, mo ní ṣé ẹ mọ lágbájá yìí? Ó ní òun mọ̀. Ó ní ṣé lady tó máa ń búlì àwọn èèyàn yẹn. Lizzy máa gbọ́ o tó bá ń gbọ́ mi, mo ò ṣeré o. Ó ní ṣé lady tó máa ń búlì àwọn èèyàn yẹn ìyẹn kan. Ó tún wá ní ṣé lady tó máa ń kọ RIP lórí picture wọn tó ò tí kú. Èèyàn kan nìyẹn. Ẹ má bínú 2019 mo fẹ́ wí 2019. Mo bá tún béèrè lọ́wọ́ ìyá kan. Ìyá yẹn tún ní description tí wọ́n ń fún ẹ ni mò ń sọ o. Pé ṣé lady tó jalè ní tán ni ó jalè ń Dùmọ̀tà yẹn. Pé mo máa ń wò ó. Mo ní ẹ̀ ń wò kẹ̀. Mo máa ń wò ó. Jẹ́ tí ọ̀rọ̀ ẹ̀ ń bára mu yẹn. Mò ń sọ survey on the streets of Lagos ni. Jẹ́ tí ọ̀rọ̀ ẹ̀ ń bára mu yẹn. Tó jẹ́ pé ó ń sọ̀rọ̀ Bísọ́lá Badmus ń jọ́ kan tó kàn ń wí wóróworó ni. Òun ò dẹ̀ mọ̀ pé wóróworó lòun ń wí. Mo bá tún kúrò ńbẹ̀. Mo bá tún béèrè lọ́wọ́ ọkùnrin kan. Ìyẹn ní pé ọmọ yẹn mo rò pé ó wà okay pé ọmọ yẹn ti sick. Mo ń sọ nǹkan tí wọ́n ń sọ ni o. Because àwọn èèyàn á wò ẹ́, wọ́n á wo wèrè ẹ pé ọmọ yìí ti sick. Ó dàbí èèyàn kan tó dé pé kí n filẹ̀, mo ní mo ní filẹ̀. Mo ní mo ní ignore. Ojoojúmọ́ ni ó ń ṣògùn pé kí n ṣáà fi òun lẹ̀, kí n má sọ̀rọ̀ òun mọ́. Ṣùgbọ́n ogun yẹn kò débí. Bákan ọ̀rọ̀ tá à ń sọ ní pé kó wá imagine. Wọ́n á dúró cancellation tí ó sọ ń sìn. Òun ṣe gbá, wọ́n cancel òun. Òun ṣe àwo, wọ́n cancel òun. Òun ṣe kókó bàbá ṣásùn, wọ́n cancel òun. Òun lọ sí Saudi, wọ́n cancel ẹ̀ Saudi. Ó lọ Canada, wọ́n cancel ẹ̀ Canada. Ó dé Dùmọ̀tà, wọ́n cancel ẹ̀ ní Dùmọ̀tà. Èèyàn kan. Wá bèrè pé
irú iṣẹ́ wo ni ìyá tó bí ẹ má gbàgbé pé ìyá tiẹ̀ náà wọ́n cancel ẹ̀ nígbà tó wà láyé tí wọ́n fi lọ ń fọ ẹsẹ̀ tí wọ́n bá ti cancel èèyàn totally tó fi lọ ń fẹsẹ̀ ní my 12 wọ́n cancel ẹ̀ ní gbà tí ìyá yẹn tún wá kú tán kó wá wo the greatest cancellation ṣé bí Alhaji Muyideen ló kú yẹn kódà nígbà tí Aláàfin kú àwọn èèyàn Aláàfin kan sì súnmọ́ Aláàfin tí wọ́n wo ra bàbá kú ìyá Lizzy wá kú lọ́jọ́ tí ìyá Lizzy kú òun ló sọ àríkànú pépà òun náà dẹ̀ sọ nígbà tí ìyá Lizzy wá kú òwárẹ̀ ní sin òun wọ́n cancel òkú ẹ̀ ayé ẹ̀ wọ́n cancel ẹ̀ torí ó wáyé awáyé má ṣe rere nìyá tó bí nígbà tó wáyé kò rí nǹkan tọ́ka sí àárín nǹkan tọ́ka sí pé nǹkan báyìí ní ìyá Lizzy ṣe kó tó fayé lẹ̀ wọ́n cancel ẹ̀nú ayé nígbà tó tún kú tán wọ́n tún cancel òkú ẹ̀ wọ́n tún wá rí ẹni tí a sìn ìwọ wá bèrè ìdí tá a fi ní ká ẹ ṣe dáadáa nìyẹn ìwọ wá bèrè pé kí ni ìdí òun náà fẹ́ nu ara ẹ̀ sọ pé wọ́n cancel ìyá òun àwọn Christian tí ìyá ẹ̀ jẹ́ gan wọ́n cancel kú ìyá ẹ̀ wọ́n refuse láti sìn yẹ́ ṣùgbọ́n nígbà tóun sọ̀rọ̀ ní nítorí pé mùsùlùmí ló sin ìyá òun lòun fi convert sí Muslim irọ́ ni that wasn't true mùsùlùmí lè sìn yẹ́ nítorí pé òórùn yẹ́ ò jẹ́ kí ará àdúgbò gbádùn àwọn kan ní àwọn ò sìn wọ́n cancel ẹ̀ àǹtí wọn tí wọ́n ń ṣẹlẹ́sìn ẹ̀ náà tí wọ́n bá sìn repercussion ò ní dà lórí everybody. Nígbà tóun náà ń sọ ó ní Muslim ló sìn yá òun àwọn tí wọ́n interview náà wọ́n ọ̀dẹ̀ pé why tó fi jẹ́ pé Muslim ló sìn yẹ why tó fi jẹ́ pé Christian refuse láti sìn yẹ torí ìyá ẹ̀ tá a mọ̀ Christian ni wọ́n tún cancel òkú yẹ ọmọ náà tún wá ń sọ̀rọ̀ pé òun ṣe lè wọ́n cancel òun ṣe tọ̀hún wọ́n cancel òun àwa bẹ̀rẹ̀ pé kí ni iṣẹ́ tí ìyá tó bí ṣe kó tó fayé lẹ̀ tó fi jẹ́ pé ọmọ tó wá fi ilẹ̀ láyé wọ́n wá ń cancel gbogbo nǹkan tó ń ṣe àánú mo rí gbà happy Sunday tó bá ṣe lẹ́yìn wọ́n á cancel ẹ̀ tó bá ṣe tọ̀hún wọ́n á cancel ẹ̀ ó yá ẹjẹ́ àgbọ̀lọ̀. sinimá láàrin yín ẹ̀jẹ̀ cancel mi ẹ̀jẹ̀ cancel ẹ̀ mọ ibi tí mo ti ń bọ̀ ẹ̀ mọ ibi tó ti ń bọ̀ ó ní ẹ̀ mọ ibi tóun ti ń bọ̀ kò wá sí nǹkan tó mọ̀ gbé ó ní ẹ̀ ń cancel ẹ̀yin onítíátà ṣe lóòótọ́ ni tó bá jẹ́ òótọ́ ni èmi ò blame yín o iṣẹ́ ọwọ́ ọ̀yá ẹ̀ lòun náà ń sì ń jẹ nítorí pé iṣẹ́ ọwọ́ òun náà tó ń gbógun jáde lọ́sàn-án lóru tó ní òun fẹ́ pa àwọn èèyàn ọmọ ẹ̀ náà jẹ́ ń bẹ̀ gbọ́ nǹkan tí mo sọ àwọn oògùn tóun ń gbé jáde afọkọyẹrí tó ń gbé jáde alágbó ìkà tó ń gbé jáde ṣàmọ̀ pé ó ní purpose tí wọ́n fi cancel yẹ ẹ̀ nígbà tó wà láyé ìwà tí ìyá ẹ̀ wá ń wù òun náà wá dẹ́kun ẹ̀ tóun náà bá fi ayé lẹ̀ ọmọ ẹ̀ á jẹ́ ń bẹ̀ kò sí bó ṣe lè ṣe kò sí bó ṣe máa fa ayé lẹ̀ tí ó jẹ́ pé ọmọ ẹ̀ náà níwà nù nira òun sìn nǹkan tí ìyá ẹ̀ ṣe ìnira ẹ̀sùn ẹ̀ lòun gbà lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ jẹ́ àgbàlọ̀. jomi ẹ mọ nǹkan kan nípa mi ẹ jẹ cancel mi àtàtijọ́ tẹ ẹ cancel mi mi ò níyà mi ò ní bàbá. Máa gbọ́ àwọn tí wọ́n cancel ẹ wọ́n mọ̀ pókùtà ni ẹ màá sọ̀dí fún ẹ o ó ní ìjọ tí wọ́n cancel ẹ ò níyà ó ní bàbá ṣáwọn tó cancel ẹ lọ́pàá ìyá ẹ̀ ni àwọn ọlọ́pàá bàbá ẹ̀ àwọn kọ́ lọ́pàá bàbá ẹ̀ ẹja wà lára ẹja nìyẹn ẹ jẹ kú tá a mọ̀ according to nǹkan tí pépà sọ. so tó bá ń fi ìkanra mú àwọn nǹkan cancel ẹ ìwọ ò ṣe wò tó o ti fi ìkanra yẹn mú yẹ ẹ náà o nígbà tí o gbé picture yẹ ẹ tí wọ́n ní ẹ wò yẹ ẹ torí bí wèrè
ṣé mo pé ìkanra yẹn ó fi mú yẹ ẹ pé ṣé mọ́mì mi lélẹ́yìí ṣé ìyá mi lélẹ́yìí lára ìkanra ni wọ́n náà dìnnà ìyá ẹ̀ ó káńsù ìyá ẹ̀ à ń gbọ́ lọ. mi ò lẹ́bí mi ò lára. kí ló dé tó ò lẹ́bí má purọ́ pé ò lẹ́bí ó lẹ́bí. bí mo ò mèèyàn kankan nú ẹbí ẹ máàlù kan ó ní ẹbí bàbá ẹ ní Amẹ́ríkà ló wà tẹ́yìn náà bá ń gbọ́ ẹbí bàbá ẹ ní ó ní Amẹ́ríkà ló wà. ó ní bàbá Lánre tó sọ fún mi pé òun náà fọ́ lójú wọ́n náà wò ayé tún káńsù bàbá Lánre wọ́n tún gba Ọlọ́run tún gba ojú lọ́wọ́ ẹ̀ àmọ́ nǹkan táwọn ẹbí yín ṣe o bọ́ mo mọ̀ pé gbogbo cancellation yìí náà ó ní ṣe pẹ̀lú ìwà burúkú táwọn ẹbí ẹ ti ṣe tí ìyá ẹ ti ṣe tí wọ́n náà gbọ́ abẹ́nu ẹ̀kọ́ ló fi sọ pé bàbá Lánre fọ́ lójú. bàbá Lánre ẹbí ẹ ní àbí ẹbí ẹ kọ́ àbúrò ìyá ẹ ní àbí àbúrò ìyá ẹ kọ́ kẹ́ ìmájì bàbá Lánre ó ní ó fọ́ lójú. lẹ́yìn tí bàbá Lánre náà ẹbí ẹ̀ ní òkúrọ̀ ọmọ yìí o Lánre náà tún jalè nígbà tó ń gbé lọ́dọ̀ Lizzy ọmọ ẹ̀gbọ́n ń jalè ọmọ àbúrò ń jalè bí ọmọ ẹ̀gbọ́n ṣe ń ṣàfọwọ́rá lọ́mọ àbúrò náà ń jalè òun ló sọ o Lánre jalè nígbà kan tó wà lọ́dọ̀ ẹ̀ wọ́n ná Lánre bíi kókú ni ó náà wọn ò nẹ́bí èmi ò mọ ẹni tó ń ta sympathy fún un torí àwa mọ̀ kó lẹ́bí ṣárígbà míì wà tí wọ́n bá nẹ́bí tí tó bá dàbí ẹni pé wọ́n rí wọn rọ̀hún ó ṣeé ṣe kíyàn má fẹ́ fi wọ́n hàn bàbá Lánre ẹbí ẹ̀ ni ẹjẹ́ àgbọ̀dọ̀. ó tẹ káńsù mi ò níyà mi ò ní. a mọ̀ pé ò níyà. bàbá mi ò lẹ́bí. ó lẹ́bí gbẹ́nu ẹ̀ sàn ara àwọn ọ̀rọ̀ tó máa ń padì. Lizzy ó lẹ́bí àbọ̀ ò lẹ́bí. bàbá Lánre ṣé bẹ́ẹ̀ bí ẹni ṣé bẹ́ẹ̀ àbúrò yẹ ẹni. bó dẹ̀ yẹ pé lára àwọn orúkọ tó máa ń pè àwọn èèyàn yẹn pé awáyé má ṣe rere ìyẹ́ awáyé má ṣe rere ni bàbá Lánre náà awáyé má ṣe rere ni. kí yẹn náà tó fayé lẹ̀ ó fọ́ lójú ìwọ ló sọ ò Lizzy. à ń gbọ́. mi ò lára mi ò bá yín kẹ́gbẹ́ mi ò bá yín dòdòkudò. gbẹ́nu sọ̀hún òun dòdòkudò. ó ní ò bá wọn dòdòkudò ṣé ṣùkọ́ àgbàdo ni wọ́n ń dó ni. kájà ẹ̀ sọ pé ó ní ò bá wọn dòdòkudò gbogbo àwọn ọkùnrin tá à ń kà yìí ṣé wọ́n ń ṣèdókudò. sọ àwọn tó ń dó yẹn mílíọ̀nìà ni wọ́n bílíọ̀nìà ni wọ́n ń ṣèdókudò. gbogbo àwọn ọkùnrin tó ń dó láyé yìí gbogbo wọn púpọ̀ nù wọn ni wọ́n ti níyàwó bí kò lọ sílé wọn láti bà ayé wọn jẹ́ láti wò pé láti bà ìgbésí ayé ìyàwó wọn jẹ́ kódà tó fi jẹ́ Desmond ìyàwó tó ń ṣe píkà fún Desmond ìyàwó tó ń ṣe píkà fún yẹn náà níyàwó ó dẹ̀ ń bẹ́ẹ̀ sùn à ń gẹ́gẹ́ bí mo ṣe sọ ó dòdòkudò ó lè mọ̀ pé láti ó lè mọ̀ pé ó níyàwó bó ṣe máa ń sọ ó níyàwó mẹ́ta ìwọ ń sọ pé méjì ni ó dẹ̀ ń jí dó bó ṣe ń dó Desmond ló ń dó láti. nígbà tí ó ní láti ti ṣoore fún ẹgbà kan bó ṣe ń dó Alhaji Muniru ló ń dó láti. àbí kí ni definition ìdókùdó èmi ò understand the definition ìdókùdó. yẹ́mẹ̀kúmẹ̀ sọ kí ni definition ìdókùdó tí wọ́n bá ní ìdókùdó lélẹ́yìí o. wọ́n àwọn tó ń dó tó o bá dó bàbá arúgbó bàbá 80 something wọ́n Bímpé náà tí ó wà pẹ̀lú ẹ̀ bàbá 80 something nìyẹn náà máa lọ fún blow job ní Island kódà ó mú bàbá yẹn débi pé bàbá yẹn padà kú ni. tí Bímpé náà bá máa sọ ń sìn tóun yẹn náà bá máa sọ biography ẹ̀ á ní àánú wọn ò dódòkúdò. tí yẹn náà bá máa sọ ní èmi mo ò dódòkúdò ṣé bí gbogbo ayé ló mọ̀ pé Bímpé náà ń dódòkúdò
definition ìdókùdó yẹn kò yé wa tí wọ́n bá ní ìdókùdó lélẹ̀ and tá a bá máa fún definition gan ẹlòmíì á sọ pé tá a bá máa jọ̀pọ̀lọ́ ká jọ̀pọ̀lọ́ tó lẹ́yìn. mo sọ ń jọ̀wọ́ ń bì í pé tí wọ́n bá wo obìnrin tó cheap jù bá gbọ́ pé obìnrin tí ń cheap mọ́ orí wọ́n á mú Lizzy torí pé kò sí nǹkan tí ò lè do in as much as owó bá ti wà involve. òun kan ló do organizer òun kan ló ń do bíríkìlà àwọn obìnrin mi àti ẹ̀wọ́ pé ṣáàmù pé tóbìnrin mi bá dúró àwò pé wọ́n bọ́kùnrin ṣe ń sọ̀rọ̀ òun ò kọ bí àwọn ẹ̀ lẹ̀ mọ́lẹ̀ àbí àwọn ẹ̀ lẹ̀ sókè tó bá ṣáà ti involve pé kíyàn dóyàn Lizzy ò mọ̀ kan kó ṣáà máa dó lọ ni. ibi tí wọ́n máa ti mọ̀ ní pé mo ń sọ̀rọ̀ pé tí wọ́n bá ń sọ̀rọ̀ pa surrogate tó fẹ́ ṣe ṣáàmù pé gbogbo ògbà lọ́nà nígbà tí fracas yẹn tí ọ̀rọ̀ ẹ̀ ṣe kíní tó ní èmi mo bímọ yìí yẹn ni kódà surrogate mo fẹ́ ṣe òun ò mọ̀ pé òun ti lóyún ó ṣàṣọ ọmọ ọ̀rọ̀ yẹn kàtìkàtì ńgbà yẹn òun ò mọ̀ pé òun ti lóyún torí surrogate èmi wá ń sọ fún yín pé ẹni tó ìntẹ́ǹdì tó ń dóńgbà yẹn tó ìntẹ́ǹdì láti ṣe surrogate fún Desmond ni Desmond yahoo ní South East London òun ni wọ́n tí mò ń sọ ni pé bó ṣe ń dó láti lápá kan ó fi yẹn sí apá kan ló ń dó Desmond ní London pé tóun bá travel òun á rí Desmond dó ó dódòkúdò ó dẹ̀ ń wọ aṣọ ẹ̀há yẹn apart from pé ó fi ń jalè ó tún lọ fi ń dó ọkùnrin mọ́lẹ̀ ó fi ń gbẹ́jà lọ. kó gbé ilẹ̀ afọkọ́yẹrí pé òun ò wáṣọ ẹ̀há lọ́dún èèyàn rí ẹni kó gbé afọkọ́yẹrí jáde kó wá fi ṣépè fún rẹ̀. à ń gbọ́ ẹ Lizzy. mi ò tẹ̀lé yín lọ gbó lọ́wọ́ politician mi ò bá yín mu gbaná mi ò bá yín ṣe tẹ́sí. orí ò pé Lizzy orí ò pé ó tẹ̀lé wọn lọ gbowó lọ́wọ́ politician ṣebí gbogbo ẹ̀ la gbọ́ ń bì ohun ẹ̀ kò ń ṣe pé kò wọ́n ẹ́ ohun wọn náà láti gbowó politician kò ń ṣe pé kò wọ́n Lizzy láti gbowó politician àti play video fún yín bì láàrin òun àti àlùjọ tó wọ́n pé tábà ti ń ṣiṣẹ́ fún politician owó tí a gbowó lọ́wọ́ wọn owó tá a bá gbà lọ́wọ́ wọn à á pín ṣé kò wọ́n láti jowó politician ohun ẹ̀ then ó ṣe é ṣe kó o má ní nǹkan torí àkọ́rí ìtọ̀ àwọn tí wọ́n rí ẹrí dáadáa wọ́n ní orí ṣáńkó báyìí ni bẹ́ẹ̀ bó ṣe rí lè ṣáńkó ó ṣe é ṣe kó o má ní nǹkan tí politician nífẹ̀ẹ́ sí ẹni bá fẹ́ politician ó fẹ́ politician nìyẹn ìwọ náà wo àwọn tó ń fẹ́ compare sí àwọn politician káwọ́ pé ok Ìyábọ̀ Òjó rèé tó bá ń sọ̀rọ̀ politician ká sọ pé Ìyábọ̀ Òjó fẹ́ politician ó wá fẹ́ politician tàbí politician tó fẹ́ ok ó fẹ́ Dino èmi ò mọ bí tí mo ti sọ fún pé kó bá mi bá Tinubu sọ̀rọ̀ wèrè lọ́mọ yẹn irọ́ tó máa ń pa náà nìyẹn tó bá gbé jáde bóyá màá believe. nígbà tí ẹ̀yin owó 1+1 together ni kó wo pé èèyàn ní mo lọ bóun pé kóun bá mi bá Tinubu sọ̀rọ̀ má gbọ́ o mo ò dẹ̀ fi Tinubu yẹn lẹ̀ lọ́rùn nígbà election mo ò dẹ̀ wọ́n gbé mo kú ti lọ bá Lizzy pé kó bá ń bá Tinubu sọ̀rọ̀ bí ṣé ó make sense ṣá mo ò fi same Tinubu yẹn mo ò fi lọ́rùn pé no I need the right candidate kọ́ ni ṣé bí ó yẹ kí n filẹ̀ lọ́rùn ní pé ok tó ti bá ti filẹ̀ lọ́rùn so wàá bá mi bá sọ̀rọ̀ àbí ìsìn àwa ti ń sọ̀rọ̀ politician ni Lizzy so ẹ jẹ́ ká continue jàre. sọmù
mi ò bá yín ṣaburú ẹ̀dẹ̀ ó lọ́wọ́ politician mi ò bá yín mu gbáná mi ò bá yín ṣe tẹ́ńsọ̀mù. báwo ló ṣe mọ̀ pé wọ́n ń ṣe tẹ́ńsọ̀mù? ṣé ó wà ń bẹ̀ pé wọ́n ṣe tẹ́ńsọ̀mù? ṣé ó wà ń bẹ̀ àbí nígbà táwọn ṣe tẹ́ńsọ̀mù tán wọ́n wá sọ fún ẹ pé Lizzy ó lè bìlíìfù pé politician yẹn tẹ́ńsọ̀mù la máa ṣe? ó lè bìlíìfù pé politician tí alọ́bá yẹn ṣé wọ́n sọ fún ẹ bẹ́ẹ̀? à ń lọ. mi ò bá yín ṣaburú ẹ̀dẹ̀ kan sùn. dòrò ó ní òṣè aburú wo ló tó kó o máa kó àwọn píkṣọ àwọn èèyàn jọ kó o mú lọ sílé babaláwo pé o fẹ́ pa wọ́n. aburú wo ló tó kó o mú píkṣọ àtọmọdé àti àgbà pé ọmọ eléyìí ó gbọ́dọ̀ lọ sí prison ni ọmọ tọ̀hún ó gbọ́dọ̀ kú ni. aburú wo ló tó yẹn? tó o bá tún máa ṣàbúrú ńkọ́ wàá máa forí àwọn èèyàn mọ́ mi lórí live chat ni. ó ní òṣàbúrú àdẹ̀rí gbogbo ọmọ Nàìjíríà lórí nígbà tó ń kó píkṣọ àtọmọdé àti àgbà tó ń kó lọ sọ́dọ̀ bàbá lábúlé. aburú wo kí ni ọmọ tí wọ́n ń pè láburú? ó dàbí orí ẹ̀ ò tiẹ̀ wá pé mọ́ Lizzy, orí ẹ̀ ò pé mọ́ ó fẹ́ dá nǹkan tí wọ́n ń pè láburú mọ̀ yàtọ̀ sí nǹkan tó ń ṣaburú. aburú wo ló tó ẹni tó gbọ́kọ lọ́wọ́ ẹ̀ lẹ́yìn tó gbọ́kọ lọ́wọ́ ẹ̀ wàá tún máa ṣépè fún mẹ́gbọ́ wàá tún máa ṣépè fún ẹni yẹn ìyẹn Fọlá wàá tún máa gbé àwọn ọmọ ẹ̀ ṣépè pé ó gbọ́dọ̀ gbé àwọn ọmọ ẹ̀ sin ìyẹn ò tún tó bẹ́ẹ̀ wàá tún ní ké ẹ̀dìdìrín tó fẹ́ wàá tún sọ fún pé kó tún máa ṣàmì ìyẹn náà tún máa ṣàmì. aburú wo ló tó? Lizzy aburú wo ló tó yẹn? ó ní òbí ọmọ tiẹ̀ ó dẹ̀ ń wò pé kí ọmọ ẹlòmíì kú. aburú wo ló tó? à ń gbọ́. àmọ́ ẹ̀yin lẹ káńsù ni Ọlọ́run ò káńsù ni. Ọlọ́run kan káńsù ẹ̀. gbogbo èèyàn tó bá tún wá súnmọ́ ẹ náà tí wọn bá tún wà kí ẹ fọ Ọlọ́run á tún dí pẹ̀lú wọn, Ọlọ́run á tún káńsù wọn. àwọn èèyàn súnmọ́ ẹ, èmi súnmọ́ ẹ, mọ̀mọ́ ẹ̀nàmáyọ̀wá súnmọ́ ẹ, ọba ńlá Buhari òun náà súnmọ́ ẹ. àwọn náà ń rìn káùntì irú àgbákò wo ló kàn wọ́n. kí ni wọ́n fi ẹlẹ̀ fún ni pé wọ́n wò pé àṣekùn kò dá kí wọ́n súnmọ́ ẹni tọ́lọ́run bá ti bínú sí. ìwọ lè máa ṣe irú àwọn iṣẹ́ owó ẹ̀ yìí kó o máa kó píkṣọ̀ kó o máa wò pé lágbájá gbọ́dọ̀ lọ sọ́run tàmẹ̀dù gbọ́dọ̀ lọ sọ́run làkàṣí gbọ́dọ̀ kú ni kí o wá wò pé Ọlọ́run ò ní bínú sí ẹ. Ọlọ́run á bínú sí ẹ. Ọlọ́run á bínú sí ẹ nítorí pé tá a bá wo ìgbésí ayé tí ìyá ẹ náà ń gbé ìgbésí ayé ẹni tọ́nà ń bínú sí ni òun ló fi wáyé tó pòfo láyé. òun ni ọmọ aráyé fi ń pè ní awáyé má ṣe rere torí tí ìyá ẹ fi kúrò láyé a lè sọ pé nǹkan báyìí ló wáyé wá ṣe. à ń gbọ́. ẹ̀yin lẹ káńsù ni Ọlọ́run ò káńsù ni. Ọlọ́run bínú sí ẹ Lizzy. ó mọ̀dí lára pé Ọlọ́run bínú sí ẹ nígbà tó dé Canada ó ti ń kọjá kò ń ṣe pé ó ṣe ń ná kí n Canada wàá ná wọ́n á fi kọ tíkẹ́ẹ̀tì fún ẹ wọ́n á fi ra business class fún ẹ ó máa ń kọjá freely ni. wọ́n gbà tí ìbínú Ọlọ́run dé kí ni wọ́n ṣe? wọ́n dá ẹ dúró. wọ́n ní ike tẹ́ ẹ fi ra visa fees ẹ̀ wọ́n ní ike fraud ni. ṣé wọ́n sọ bẹ́ẹ̀ àbí wọ́n sọ bẹ́ẹ̀ fún ẹ? as if bẹ́ẹ̀ ni pé yẹn náà wà enough. ó tún dé Nàìjíríà lẹ́yìn tó kó píkṣọ lágbájá tàbẹ̀dù làkàṣègbè pé wọ́n gbọ́dọ̀ kú ni. ó tún wá lọ́ọ̀dún mọ́ta wọ́n tún mú ẹ ní olè. ó dẹ̀ ní Ọlọ́run ò bínú sí ẹ. kí ló mọ̀ tí wọ́n ń pè níbi ìbínú Ọlọ́run kan ò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ. ọmọ yìí tó burú jù ń bẹ̀ ní pé ó tún wọ aṣọ ẹ̀há tó tún wọ̀ lọ sí Ìdúmọ̀tà òun ló jẹ́ kí ṣéèmù yẹn tún pọ̀.
ṣebí tó o bá lọ níwọ̀n nìkan láì wáṣẹ ẹ̀ tó bá parí ẹ sanwó yẹn ìfẹ́ àwọn ọ̀tí ẹ̀ ní pariwo mọ́ ẹ wọn ò ní pariwo mọ́ ẹ pé ò sanwó yẹn pé o lọ gbójú ẹ lọ bọ́ nítorí pé ó wáṣọ ẹ̀ há lọ ó tún wá lọ face mask ó tún wá fàṣọ ẹ̀ há bò ó òun ní ìtìjú yẹn fi pọ̀ ìtìjú wo ló tó olè àárín ọjà olè wo ni ó lágbára jù èwo ló lágbára jù nínú olè bí èyí tí wọ́n jà láàrin ọjà olè àárín ọjà léwu gan nísìnyí ìwọ gan òótọ́ ẹni tó ń lọ sọ́jà mọ́ ọjà yẹn pé mo fẹ́ lọ ra nǹkan mọ́ à ń gbọ́. mo wá sínú film industry máníjà tẹ mọ̀mọ́ mi ẹ̀jẹ̀ ni kó wá kó ṣọ́ọ̀bù mi. àwọn wo ló ní máníjà ṣebí máníjà ẹ ni oní máníjà wọn ní kó wá kó ṣọ́ọ̀bù ẹ ta ló ní kí máníjà wá kó ṣọ́ọ̀bù ẹ ṣẹ́ni tó ní kí máníjà wá kó ṣọ́ọ̀bù ẹ yẹn olórúkọ ni. nígbà tí máníjà bá wá kó ṣọ́ọ̀bù ẹ ó mì pé owó tó fi rajà sí ṣọ́ọ̀bù yẹn náà mọ́ lọ́ fi wá kó owó yahoo ni iṣẹ́ wo ló ń ṣe tó fi rajà sí ṣọ́ọ̀bù iṣẹ́ wo ló ń ṣe ó máa ní ṣú àǹbáàgì ni o ṣe bẹ́ẹ̀ ó ní iṣẹ́ tó ń ṣe tó fi rajà sí ṣọ́ọ̀bù ẹ tún cancel business mi. wọn cancel business ẹ ìwà nǹkan tá à ń sọ fún ẹ nìyẹn tó o bá wo rẹ ó ṣeé ṣe kó o má mọ̀ kó wo kí ni ìwà owó ẹ kí ni ìṣe ẹ kí ni ìwà owó ẹ ó mọ̀ pé lára ìwà owó ẹ ṣó mọ̀ pé nígbà tó lọ sí gbẹ́rẹ́ sí abẹ́ ìwà àti pàjẹ́ tó gba ẹ̀yìn lọ bá pàjẹ́ tó lọ sí gbẹ́rẹ́ sí abẹ́ ó mọ̀ pé ìwà yẹn náà burú jáì ìyàn ò ní sí gbẹ́rẹ́ sí abẹ́ nítorí kó o lè má gbẹrù lórí àwọn ọkùnrin kó wá wò pé ọlọ́run á dunnú sí ẹ kó wò pé àtọ́nà bá ti rí ẹ bẹ́ẹ̀ á yọ́nú sí ẹni torí ọlọ́run mọ̀ pé ìkà ló ń ṣe fáwọn ọkùnrin ó fárun abẹ́ ó tún á sin gbẹ́rẹ́ sábẹ́ kó wá imagine pé tíwọ náà ó bímọ ọkùnrin ráì kí wọn náà wá bímọ ọkùnrin kí obìnrin kan wá ṣe irú ẹ̀ fún ọmọ tó bí báwo ló ṣe máa fi báwo ló ṣe máa rí lára ẹ bọ́ nítorí pé ó yàkà ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ pé kẹ́ ẹ sin gbẹ́rẹ́ ìkàlẹ̀ ń ṣe ó yàkà ó wò pé gbogbo ọkùnrin tí wọ́n bá ti kàn ẹ́ báyìí wọ́n kàgbákò ó lọ sin gbẹ́rẹ́ sábẹ́ àgbọ̀. gbogbo bí mo ṣe ń sáré láyé mi kí n lè gòkè ọ̀la tẹ́ ẹ bá ti rí i pé mo ti débi píìkì báyìí ẹ̀dí cancel ara yín cancel. ó ní gbogbo bó o ṣe ń sáré ó ní tó o bá ti débi píìkì báyìí ó mì pé o ò sí lókè torí ìwọ náà ló so ní wọ́n ti cancel ẹ̀ ò ń sáré pé kó o gòkè ọ̀la kò sẹ́ni tó bínú sí pé kó o gòkè ọ̀la bọ́ ọ̀nà wo ló fi ń sáré yẹn ọ̀nà wo ló fẹ́ fi gbà dé òkè ọ̀la yẹn ìyẹn ló mátà ó ń ṣe píkà fún yahoo ara eré náà ni wàá pè pé mo máa ń gbọ́ àwọn kan wá ní gbogbo ọ̀nà tó bá gbà dókè kò fẹ́ kànyàn náà rárá ẹ jẹ́ a má sọ bẹ́ẹ̀ mọ́ òun mo máa ń fi Shina Rambo right Shina Rambo mo máa fi ń ṣe sample Shina Rambo pa èèyàn púpọ̀ wọ́n dá wàhálà lẹ̀ sí oríṣiríṣi èèyàn lẹ́ni ìsìn ẹlòmíín wà tó fọ́ lójú gbé látọwọ́ Shina Rambo ni ẹlòmíín ò ní apá látọwọ́ Shina Rambo ni ẹlòmíín ò ní bàbá látọwọ́ Shina Rambo ni ẹlòmíín ò ní ìyá látọwọ́ Shina Rambo ni káwá ní Shina Rambo ń sìn ó wà lówó káwá ní nítorí pé Shina Rambo lówó torí káwá ní àmọ́ ó ti dókè náà nìyẹn no ẹ jẹ́ a má sọ bẹ́ẹ̀. so nǹkan bẹ́ẹ̀ ń sọ fún wa tẹ́ bá ń sọ bẹ́ẹ̀ ní pé ok for the fact pé Lizzy ìsìngbẹ́rẹ́ sí abẹ́ ó wá fi bayé púpọ̀ náà ọkùnrin jẹ́ ó wá ní òun kó nǹkan kan jọ
apart from yẹn ó tún ṣe yahoo ó jẹ́ píkà fún yahoo Desmond yahoo àwa ni mo ti dókè lẹ́ni o àwa ní question pé báwo ló ṣe tó nǹkan tí òyìnbó ò ní nìyẹn òyìnbó á query ṣàmọ̀ pé ẹ má gbàgbé ṣàmọ̀ pé the same person náà ló ń ta ara èèyàn apá èèyàn until tó bá convince wa pé nǹkan tóun ń pè ní kinní àtàpá yẹn nǹkan báyìí ló jẹ́ till then àwa believe pé nǹkan ara èèyàn ni Lizzy ń tà. à ń gbọ́. ó sọ àwọn ọmọ yín láì ṣe ni cancellation yẹn pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé Ọlọ́run ní iṣẹ́ ọwọ́ ọ̀yẹ́ ẹ̀ ó wà lára cancellation ìyá tó bí ẹ sáyé iṣẹ́ ọwọ́ ọ̀yẹ́ ẹ̀ ó wà lára ìdí tó fi ń rí cancellation ìwọ náà tó wá join ní iṣẹ́ ọwọ́ ọ̀yẹ́ ìwọ náà wò ń sìn wàá gbéwò jáde láàárọ̀ wàá gbéwò jáde ní ọ̀sán wàá gbéwò jáde ní òru torí o fẹ́ pa àwọn èèyàn o dẹ̀ expect pé kí ayé mẹ́kan cancel ẹ ìwọ kan ló máa gbéwò jáde ní gbogbo ògbà ìwọ kan ló máa gbé afọkọyẹrí gbogbo ògbà alápò ìkà òjẹ́ dúdú òjẹ́ funfun bóun á fi ọmọ òòjọ́ panu ṣé nǹkan rẹ ló ń fọmọ òòjọ́ panu ṣé nǹkan rẹ ló ní àpò kà kí ẹ ní pé nǹkan kan wà ó ní àpò kà ṣé nǹkan rẹ ni kò ń ṣe nǹkan rẹ àwọn tí wọ́n ní afọkọyẹrí gan wọ́n mọ̀ pé afọkọyẹrí ò ń ṣe nǹkan rẹ torí nínú oríkì afọkọyẹrí náà wàá máa rí pé èèyàn ò lè jẹ́ ní ire kó jẹ́ pé afọkọyẹrí láà máa pè ní gbogbo ìgbà èèyàn ò lè jẹ́ ní tó ń hùwà dáadáa tó jẹ́ pé gbọ́ oríkì ẹ̀ tó máa ń kì ní wàá ní afọkọyẹrí alápò ìkà ó ní àpò oríṣiríṣi ìkà ló wà lọ́wọ́ ẹ̀ ó ní òjẹ́ dúdú òjẹ́ funfun ẹnu ẹ̀ náà mo ti kọ́ ni mo ti gbọ́ jẹ́ má ni mo kọ́ mo gbọ́ ẹni òjẹ́ ọmọ bóun á fẹ́ ọmọ òòjọ́ ṣe kí ni á fi panu nǹkan tó wá ń pè yẹn wọ́n ríkì tó ń fún sóríkì tó dání ìwọ imagine ká wá pé ìyá Lizzy o alápò ìkà báwo ló ṣe ń sound létí àwọn èèyàn ẹni tó ń fi ọmọ òòjọ́ jẹun ó ní àpò tó full of ìkà and o wá ń complain pé wọ́n ń cancel ẹ báwo ni wọ́n ṣe cancel ẹ wọ́n cancel ẹ ìwọ wo iṣẹ́ ọwọ́ ẹ wo nǹkan tó gbé dání ìyẹn kan tó mọ̀ pé kí wọ́n cancel ẹ so ọ̀rọ̀ yẹn nìyẹn lórí bí wọ́n ṣe cancel ọmọ burúkú yìí ẹ jẹ́ wá padà lọ sórí another ọ̀rọ̀ tí ó sọ another ọ̀rọ̀ tó sọ ó yá ìjàgbọ́. ẹ bá èmi Lizzy ń bẹ̀rẹ̀ o. lórúkọ gbẹ́nu òṣìṣẹ́ sọ̀hún ó yá ń gbọ́. tó jẹ́ pé gbogbo ẹ̀dá tó bá ń ṣaburú fún yín ẹ bá èmi Lizzy ń bẹ̀rẹ̀ o. orí ẹ̀ ò pé Lizzy orí ẹ̀ kò pé ó ní basically nǹkan tó ń sọ ń bẹ̀ yẹn ó ń sọ̀rọ̀ ń pa kọ́mẹ̀ntì tí nígbà tí Mama Máyọ̀wá tó ń polówó fíìmù múfì Tóyìn Àyìnmákò àti yẹn wá kí pé ó ṣe thank you my Edo sister something like that ó wá ń sọ̀rọ̀ ń bẹ̀ yẹn pé gbogbo ibi tí wọ́n bá ti ń bu tẹ̀mí ní evidence lọ́wọ́ tí kò bá sẹ̀ǹdì pé Epsilon ní ó bímọ ọwọ́ Tóyìn kí tèmi má dà ó sẹ̀ǹdì ẹ̀ sí mi báyìí ni ẹni kó gbé afọkọyẹrí jáde alápò ìkà kó wá ní kánòhún sẹ̀ǹdì Epsilon sí mi ló bí ọmọ Tóyìn pé kánípòhún sẹ̀ǹdì ẹ̀ báyìí ni kò ṣe rí fún lágbájá kánú wọn ò sẹ́ǹdì ẹ̀ sọ́wọ́ ní báyìí ni kò ṣe rí kò ní lè ṣe é
Mọ́mí Anamáyọ̀wá ló wà níbí. Ṣùgbọ́n ẹni tó bá ń gbọ́n bì á rò pé ó tọ́nu wọ́n lè ń ṣe ìka ni wọ́n ń ṣe fún torí mo ò tí gbé jáde má wọ̀rì. Sọ́rí mo sì ń wù ẹni. Wọ́n gbọ́. Fídíò tí Bísí dẹ̀ ṣe yìí. Fídíò tí Bísí ṣe yìí. Kò síbi tá a máa gbé dé ní gbogbo àgbáyé pẹ̀lú àwọn chaati kankan láàrin èmi àti Bísí. Kò síbi tá a máa gbé dé. Táyé yóò ní bàjẹ́ sí. Àní o ti Martin Lizzy orí ẹ ò pé ayé wọn ò ní bàjẹ́. Ayé èèyàn mélòó ló ti bàjẹ́ spiritually tó ń parí ó mọ̀gá tó ti ń pariwo spiritually ni. Nínú kó pariwo spiritually náà ló tún jalè ní Ìdúmọ̀tà spiritual gan ìwọ gan ló mú fún rẹ. Mo ń gbọ́. Spiritually physically tẹ́ ẹ̀ ní ṣẹ́wọ̀n. Ìwọ ò ṣe gbé wọn lọ sílé ẹjọ́. Àní Lizzy ló jẹ́ mọ̀ pé tí èèyàn bá jẹ́ ẹlẹ́wọ̀n tí èèyàn bá wà ní prison Nàìjíríà ó lè lo fóònù. Ó fún mi nọ́mbà arákùnrin kí lórúkọ arákùnrin Ṣẹ́wọ̀n Ẹ̀gbẹ̀gbẹ́. Mo bá Ṣẹ́wọ̀n Ẹ̀gbẹ̀gbẹ́ sọ̀rọ̀ ńgbà tó wà ní prison. Nǹkan tó ń sọ ńgbà yẹn ni pé ó ní àní Tóyìn níṣẹ́ òun ló rán Ṣẹ́wọ̀n Ẹ̀gbẹ̀gbẹ́ lọ sínú prison. Ó ní àwọn lọ set ẹ̀ up. Ṣùgbọ́n táwọn èèyàn bá ń gbọ́ nísìn bó ṣe ń sọ̀rọ̀ ń bí ẹni lè bá mi nù nǹkan kan Lizzy chat yẹn máa wà. Chat yẹn máa wà. Kódà ó tún sọ pé bí Ṣẹ́wọ̀n Ẹ̀gbẹ̀gbẹ́ ò ṣe tí ìjáde nínú prison báwọn ọlọ́fàá pé wọ́n ní connection kan. Mo bá pe Ṣẹ́wọ̀n Ẹ̀gbẹ̀gbẹ́ nígbà tó wà ní prison. Mo wá bẹ̀rẹ̀ pé okay kí ni situation Ṣẹ́wọ̀n Ẹ̀gbẹ̀gbẹ́. Because èmi mọ̀ pé ọ̀rọ̀ yẹn tó ń sọ yẹn ó kàn ń wá àtàmọ́ ni. Okay Ṣẹ́wọ̀n Ẹ̀gbẹ̀gbẹ́ kí ni situation tó wà nílẹ̀ ń sìn. Ṣẹ́wọ̀n Ẹ̀gbẹ̀gbẹ́ ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé òun ò meet bail condition. Pé òun ò bá ti jáde. Ó ní ṣùgbọ́n òun ò meet bail condition. Wọ́n bẹ̀rẹ̀ pé kí ni bail condition ẹ̀. Mo rò pé ó ní láti ní 2 shorties. Ó ní láti ní 2 shorties. I think and level 13 or 14 or 15 officer. Lizzy dẹ̀ ní Tóyìn Àyìnmákù àwọn ni wọ́n lágbára tí wọ́n jẹ́ kí adájọ́ fún level ìtọ́ fún ní bail condition yẹn. Bá ọmọ àwọ̀ pé náà irú agbára wo ni wọ́n ní. Ṣẹ́wọ̀n Ẹ̀gbẹ̀gbẹ́ wọ́n rí nǹkan báyìí lọ́wọ́ ẹ̀ ó dàbí ìgbà tí Lizzy sọ pé wọ́n set wọn up ni. A ní mo sì máa gbé àwọn chat jáde Mọ́mí Anamáyọ̀ yẹn máa wò. Ṣẹ́wọ̀n Ẹ̀gbẹ̀gbẹ́ ó dàbí ìgbà tí Lizzy lọ jalè ní Ìdúmọ̀tà. Ẹ máa gbọ́ o. Gbà tí Lizzy lọ jalè ní Ìdúmọ̀tà kó tó kúrò nílé kò ní Ìyábọ̀ mo ń lọ Ìdúmọ̀tà o tábà bí ẹ dá wá block mi ní Ìdúmọ̀tà. Máa gbọ́ o mo fẹ́ kó rí sí mi o. Ìyábọ̀ mo ń lọ Ìdúmọ̀tà o tó bá mọ̀ pé wọ́n bí ẹ dá secretary kó block mi ní Ìdúmọ̀tà. Kò dágbére fún anybody o. Bóyá ẹni tó bá dágbére fún á jẹ́ Láti ààrẹ bíríkìlà. Ó múra ó wọ pátá ó wọ ṣòkòtò ó wọ bra ó wọ aṣọ ó tún bomú ó tún lo face mask ó tún fi bomú. Àsì ìbẹ́ ni pé yẹn ò tó ṣàmùkọ́ ayé corona kọ́ la wà ó tún lo face mask
ó tún fi bomú. I said that's not enough. Ó wá gbé aṣọ ẹ̀há tó gbélé kò ń ṣe blue o, kò ń ṣe white o, black ni. And tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ń lo aṣọ ẹ̀há, ìdí tí wọ́n fi ń lo black ni pé so that kò ní wà transparent débi pé wàá rí shape ẹni tó wà nínú ẹ̀há. That is, ó mọ nǹkan tó ń ṣe, ó gbé aṣọ ẹ̀há black, ó tún bojú. So kò sẹ́ni tó máa mọ̀ pé tó bá ń lọ, kò sẹ́ni tó máa mọ̀ pé Lizzy òun ló ń lọ yìí tó fi dé Ìdúmọ̀tà. Kó tó wá lọ náà kí wọ́n tó lọ, ṣé mọ̀ pé ó ti kọ́kọ́ ná fake transfer. Ó ti ná fake transfer ní Ìdúmọ̀tà kó tó di pé nígbà tó ń lọ kó má bàa dá mọ̀ pé alájà Lizzy rè. Kódà wọ́n tún béèrè lọ́wọ́ ẹ̀ níbi tó tún dé, torí mò ń sọ fún yín pé ẹlòmíì ò mọ̀ kí ni purpose face mask. Face mask tó wọ̀ òun náà ní purpose, èròjọ́ olè ní face mask yẹn. Nítorí ìgbà tó débẹ̀ so that tó bá ń sọ̀rọ̀ á change ohun ẹ̀ bí ìgbà tí yàn fi aṣọ bu ẹnu ni. Purpose face mask yẹn, aṣọ ẹ̀ á ní purpose tiẹ̀, face mask ní purpose tiẹ̀. So compared to Ṣẹ́wọ̀n Ẹ̀gbẹ̀gbẹ́, nígbà tí Ṣẹ́wọ̀n Ẹ̀gbẹ̀gbẹ́ ń lọ sí computer village, kò dágbére o, kò ní Tóyìn. Ẹran tí pé wọn àti Tóyìn kò ń ṣe pé wọ́n ń fẹ́ra ń gbà yẹn o, wọn ò fẹ́ra mọ́. Ṣùgbọ́n story tí Lizzy gbé fẹ́mi ní pé ó ní Tóyìn fẹ́ filẹ̀, kò mọ bó ṣe máa filẹ̀, but ó ní láti set ẹ̀ up pé kó lè lọ sẹ́wọ̀n. Tó bá wá lọ sẹ́wọ̀n, á lè rí ọ̀nà tí ẹ̀ gbà. Story tí Lizzy gbélé nìyẹn. Kàwá imagine. Ẹ wo, nígbà tó ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ṣẹlẹ̀, kí ló sọ? Ó ní wọ́n set ẹ̀ up. Ó ṣe wá jẹ́ pé the same Tóyìn náà ló set bàbá Ìjẹ̀ṣà up. Ìyábọ̀ ló set bàbá Ìjẹ̀ṣà up àbí? Àtọ̀wọn Tóyìn, ó máa ń kó wọn pọ̀ ní. Tóyìn náà ló set Ẹ̀gbẹ̀gbẹ́ up. The same Tóyìn and Ìyábọ̀ náà ló set òun náà up. Ní Saudi, wọ́n tẹ̀lé dé Saudi. Ní Canada, wọ́n tẹ̀lé dé Canada àbí? Ní Ìdúmọ̀tà, wọ́n tún tẹ̀lé dé Ìdúmọ̀tà. The same orúkọ náà ló sì ń pè. The same orúkọ. Wọ́n set ẹ̀ up ni. Àgbọ̀. Kí ló ṣẹlẹ̀, Lizzy? Wọ́n bọ̀. Sórí Ràkúnmí onígbáná. Ràkúnmí onígbáná tó ń pè yẹn, right? Tóyìn ló ń bò. Màá dẹ̀ sọ ìdí bí a ti ń bá rí fídíò yẹn, tí o bá rántí fídíò ilé alágbo ló bímọ sí. Wàá rí pé ó mention, ó ní kí NDLA kókó wọn àti Tóyìn kí wọ́n lọ test wọn fún drug. Mò ń try láti sọ fún ẹ pé Tóyìn ló ń bò. Mò ń bọ̀, màá wá jáde. Ẹ má bínú, màá wá jáde. Torí ẹlòmíì á ní nǹkan ló ń bá wí. Ẹjẹ́ àgbélé lọ. Àgbélé lọ. Mo ti mọ̀ yẹn, mo ti mọ̀. Ṣé mọ̀ pé fídíò yẹn pọ̀? Òun lélẹ́yìí. Emani mo ṣépè. I have my own child. You have your own, Tony. He said, as a matter of fact, we receive a lot of emails from Nigerians that also person is coming. Stop him or her. Our people are carrying drugs. Nigerians are carrying drugs. Nigerians are into money laundering. That Nigerian complains too much. Do you know how many emails we receive on Nigerians that we purposely even send some people back?
I was shocked. Lára àwọn tẹ́ jẹ́ kó dá padà yìí ẹni tó ta ilé tó ta ọ̀nà tó fẹ́ fi lọ lóyún wá. Ẹ̀rọ on justify tí wọ́n bá send the email. Ẹ jẹ́ assume pé wọ́n send the email. Pé Nigerians are into drugs. Nigerians are into money laundering. Nigerians are into this and that. Ẹ jẹ́ ń béèrè ìbéèrè kan. Ṣé gbogbo nǹkan tí wọ́n ní wọ́n send the one report for immigration? But Nigeria are into drugs. Ẹ tó ṣe nǹkan tó dání. Láàárín èmi àti yín. Ṣé nǹkan tó dání? Ẹ mọ̀ pé nílùú òyìnbó lára nǹkan tí ó jẹ́ kí ìlú òyìnbó dání pé ní àdúgbò kankan whistleblower wà ń bẹ̀. Ṣùgbọ́n ẹ wo Lizzy, ó ń justify pé ara ẹni lára àwọn tí wọ́n ń report yẹn at least tó o bá gbégbá náà. Wọ́n ò ní report yẹn pé o gbégbá náà. Tí o bá ṣe yahoo, wọ́n ò ní report yẹn pé lágbájá yìí ó ń ṣe yahoo. But òun justify pé ẹni tó ta lé tó tọ̀nà láti wá. Kò justify pé lóòótọ́ drug tí wọ́n ní wọ́n gbé yìí kò dáa. Ẹ jẹ́ àgbọ̀lọ̀. Toyin, look at what happened in South Africa a few days ago. None of your fans, your followers, none of them could stand, Toyin, the way you attacked me, the way you attacked other artists. If you've been able to gather such strength to assist Buhari, this country will be a better place. Toyin, just your fans, those your fans, your followers, if they can be able to buy your lipstick and your cocoa, Toyin, are you a money favored to buy it? I have my own child. You have your own tongue. These people are young. You know, some of them won't be able to use their email. Some of them won't be able to travel out again. Some of them won't be able to use their life because of the AIDS, the kind of job you've invested in their bloodstream. Because of the kind of job you've invested in their bloodstream. Toyin, if you want a better life, you want a good life, you don't destroy people. I'll come out and tell you, your publicist is a failure. Fídíò tí ó ṣe yìí kò tí ì dé ọ̀dọ̀ wọn blogger tó ń pè blackmailer o. Lizzy Anjorin yémẹ̀kúmẹ̀ kò tí ì dé ọ̀dọ̀ wọn blogger tó ń pè blackmailer o. Kò ń ṣe pé wèrè ẹ̀ ó bẹ̀rẹ̀ nígbà tó dọ́dọ̀ wọn blogger táwọn blogger disappoint àbí tí wọn ò bá ṣe mọ́. Wèrè ẹ̀ ti bẹ̀rẹ̀ before kó tó dé orí Facebook o. Má gbọ́dọ̀. Is a failure, and you said you won't come to gutter. Toyin, if you can cut someone like me a gutter of money, a gutter of success, a gutter of zero to hero. Thank you for not coming down to my gutter because you are not meant here. We don't want people like you in this gutter, and I pray to Almighty Allah to take this gutter very well. But congratulations to you, you that you stay in mansion of poverty. Mansion of failure. Toyin, you live in mansion of misery. Let no one see me. When we need stoop so low, Toyin, to buy 100,000, if you like counting, or you will go machine. As a matter of fact, I deserve respect from you and all Nigerians. If with my head, I can be able to stand on my feet and groom myself to be a business person, I deserve better than you than to accuse me as a drug pusher. Toyin, I challenge NDLA to get blood sample of within 24 hours. You are a crackhead. Nǹkan tí mo fẹ́ mú jáde ń bẹ̀ yẹn ni pé ó ń pe Tóyìn ní abuké onígbáná. Àǹtẹ̀ bá gbọ́ ń bẹ̀ yẹn náà kò ní ìdí ká ṣe máa wá lọ pé ṣé Tóyìn ló ń bá wí àbí kò ń ṣe Tóyìn. Ṣé Tóyìn ló ń bá wí àbí kò ń ṣe Tóyìn. Ẹ ti gbọ́ ń bẹ̀ yẹn sìn pé ó pè ní crackhead. Ó ní òun pé NDLA kí wọ́n wá test àwọn fún drug kó take sample kó test àwọn fún drug. So basically Tóyìn Àìmàkù òun náà ni ó ṣì ń bá wí. Ẹ jẹ́ àgbọ̀lọ̀. Sori Ràkúnmí onígbáná. Ràkúnmí onígbáná okay. Ìwà aburú ti wà nínú bloodstream ẹ. Ó wà nínú DNA ẹ. Gbogbo desperation ẹ. Bó o ṣe fẹ́ ta dead career ẹ. Ọlọ́run ló ń yóò yàn.
èyí tó fèrú kó jọ níbi ọdún mélòó sẹ́yìn. lórí lára nǹkan tí ó tún sọ ṣé mọ̀ pé ńgbà kan ó ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀ nígbà tí wọ́n pè wọ́n sí station òun àti Tóyìn Àyìnmàkò tó ní wọ́n ti bá wọn parí ẹ̀. èèyàn mélòó ló rántí ìgbà tó ní wọ́n ti bá wọn parí òun àti Tóyìn Àyìnmàkò tí ọmọ Tóyìn tó ń ṣe birthday tó tún pretend pé òun lọ present ọmọ yẹn ní birthday cake or gift. àwa ń sọ pé àní tó o bá Lizzy ṣe àbí ó ní ẹ sínú kò ń tọ́nú ẹ ọmọ àlè ní ìyá ẹ ló fi jọ. tí ọlọ́run gbé gift lọ fún ọmọ Tóyìn wá wá wò ó pé òkè lẹ́yìn tó ní o gbé gift lọ torí ń gbà yẹn kedere àwọn ọ̀kan sọ pé ń bẹ̀bẹ̀ gbókúnlẹ̀ ń bẹ̀bẹ̀ pé kọ́ bóun bẹ̀ òun àsọkọ ẹ̀ wọ́n ń bẹ̀bẹ̀ ṣùgbọ́n nǹkan tó ń sọ fáwa ní pé ó gbéná wojú òun ń gbéná wojú ẹ̀ àwọn jà wọ́n wá láwọn wọ́n wá bọ̀ wọ́n parí ẹ̀. wọ́n wá bèrè pé lẹ́yìn tí wọ́n bá wọn parí ẹ̀ kí ni nǹkan tó tún fàjà. ọmọ yìí ni ó máa jàkú ni torí expectation ẹ̀ ní pé àwọn tí wọ́n bá ti mọ̀ ìwọ́n tó o bá ti encounter the next thing ní pé kó o yẹra fún even kó ní òun bẹ́ẹ̀ parí ìjà ṣáà yẹra fún pé ẹlò ní ká máa ṣe látòkèrè. and the same Tóyìn náà ló ṣì ń búlé ní. àwa tí à ń support ẹ̀ ń gbà yẹn a ní ẹ má dárúkọ ẹ o ó ní bẹ́ẹ̀ ẹ bá ti dárúkọ ẹ báyìí àwọn aráyé máa ṣàánú ẹ ni wọ́n máa ṣàánú ẹ ni. a ní orúkọ òun ni ó ń lò láti rí àánú gbà lọ́wọ́ ọmọ aráyé. àwa wò pé how báwo ló ṣe ń lo orúkọ ẹ láti rí àánú gbà lọ́wọ́ ọmọ aráyé. tí ọmọ aráyé bá ṣàánú ẹ ó mì pé wọ́n gan ó ṣaburú sí ni. ó nígbà tó wọn ò tí bú 2019 ṣàmọ̀ pígbà yẹn ló lò pé ilé alágbo ló bímọ sí. ó ní nítorí pé òun bu ni wọ́n fi ń gbé endorsement fún pé ẹn tó gbé pé ó padà wá di onílé. ẹ gbọ́n nu fídíò yẹn náà. so ọ̀rọ̀ ni ẹ má dárúkọ ẹ o tẹ́ ẹ bá ti dárúkọ ẹ báyìí wọ́n máa ṣàánú ẹ ni. meanwhile the same person náà lọ́dọ̀ ń jáde ló ń pretend pé ire kinní kan ọmọ mi ni. meanwhile inú ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ ó kún fún ejò ó kún fún àkekèé ó kún fún gbogbo nǹkan aburú inú ẹ̀. gbogbo ilẹ̀ rí abẹ́ rí tó náà òun gbé gift lọ. dẹ́nìkẹ́ ní pé lọ́rọ̀ Ìyábọ̀ náà gbogbo yín náà lẹ́ẹ̀rí ńgbà tí wọ́n ti bá wọn parí ìjà pé adájọ́ yẹn gan èèyàn dáadáa ní ìyá aládájọ́ yẹn gbogbo yín náà lẹ́ẹ̀dẹ̀ rí fídíò nígbà tí Láti ìyẹn ààrẹ bíríkìlà tí ó lọ bá Ìyábọ̀ Òjó àwọn èèyàn dẹ̀ ti wò ó pé ok wọ́n ti parí ìjà. ṣé mọ̀ pé lẹ́yìn ìgbà yẹn kò ń ṣe pé awakọ̀ wò pé já a ṣí sílẹ̀ and dẹ̀ ṣe nǹkan tí a wò pé a trigger ṣe nǹkan nígbà tí òun àti Ìyábọ̀ dẹ̀ ti parí ìjà ok alákọ̀ọ́kọ́ kò ń ṣe pé ó rà wá nǹkan tá a ṣe fún ni pé a gbèjà ẹ̀ ni lẹ́yìn ìgbà yẹn là ń post o làwọn ń post là ń celebrate Ìyábọ̀ nítorí pé àwọn èèyàn nífẹ̀ẹ́ Ìyábọ̀ jù òun lọ. àwọn èèyàn nífẹ̀ẹ́ Ìyábọ̀ jù lọ. gbogbo ibi tí Ìyábọ̀ bá dé wọn ò cancel ẹ̀ wọ́n embrace ẹ̀ ni. tí Ìyábọ̀ bá dé bí everybody á wò pé ẹ jẹ́ associate ara wa pẹ̀lú ẹ̀. Queen Mother tó bá dé bí Queen Mother tó bá dé Ìdúmọ̀tà Queen Mother. òun mo fi bèrè pé nígbà tó bá ní wọ́n cancel ẹ̀ kí ni iṣẹ́ ọwọ́ yẹ kó tó fayé lẹ̀. ìyá tó bí nínú nǹkan tóun náà sọ fún rẹ̀ Christian refuse láti sìn yẹ́. àwọn tí wọ́n pera wọn Christian tí ìyá ẹ̀ jẹ́ ìkan nínú Christian wọn ò sìn yẹ́. àwọn èèyàn ò dá ìbéèrè pé ókè kí ni iṣẹ́ ọwọ́ ìyá yìí tí wọn ò fi sìn. à ń bọ̀. òun dà lára ẹ lénìí.
nígbà tí mi ò tiẹ̀ tí ì di speaker rárá òṣì aburú yẹn òrówó òrọ́lá ó ti gbàgbé pé mo máa ń pòwe kan fún ẹ. kí ni mo sọ ń sìn mo ní ó ní nítorí pé òun bú Ìyábọ̀ òun bú Tóyìn lọ́mọ aráyé fi ṣàánú ẹ̀. torí ẹ̀ lọ́mọ aráyé fi ṣàánú ẹ̀ òun là ń gbọ́n sọ nígbà tó ń ṣaburú yẹn orí owó orí ọlá ẹja máa gbọ́dọ̀. pé gbogbo ẹ̀dá tó máa ń já àwọn tó bá gabọ́ àá fi òkè tọ́ wọn lẹ́nu wò àwa là wọ́n mọ́lẹ̀ wọ́n lè bá bó ṣe rí lára. ilẹ̀ ńlẹ̀ ló wà ò sí lókè. báwo ló ṣe mọ̀ ṣé o dé account number ni Lizzy ṣé òun fún ló ń jẹjẹ ni tó fi mọ̀ pé lẹ̀ ló wà kò sí lókè àbí ajá àárẹ̀ yìí méjèèjì ìwọ lọ sí Tom Jones wọ́n kígbe olè mọ́ ẹ lórí wọ́n ní olè Lizzy àti mú Lizzy ó wá ná ànábọ̀ òun lọ sí Tom Jones wọ́n ń celebrate ẹ̀ ní ìwọ ò rí yàtọ̀ nínú méjèèjì ni Lizzy àbí ọ̀rọ̀ tó bá ń sọ ìṣe ó kàn máa ń rò bẹ́ẹ̀ lórí ẹ̀ ni à ń gbọ́. tó o bá wà lókè ni o ò ní máa rò pé ibi tí wọ́n ti ń ṣépè fọmọ òkókó ibi tí wọ́n ti ń ba ayé èèyàn jẹ́ ibi tí wọ́n ti ń pe àwọn èèyàn lórúkọ tá a bí mọ́ wọn ibẹ̀ ni wọ́n ti fẹ́ lọ ṣèpolówó get career ẹ̀. má gbàgbé pé ọ̀dọ̀ àṣàmì egun. lẹ́nu ẹ sọ́hun ọmọ ìyá wèrè ó ní ó ṣe jẹ́ pé ibi tí wọ́n ti ń ṣépè fọmọ òkókó ọ̀dọ̀ ọmọ mi Anamáyọ̀wá ló ń sọ yẹn former vice president Lizzy Anjorin warriors. ẹni sùúrù ọ̀dọ̀ ọmọ mi Anamáyọ̀wá ló ń rìfà sí o torí a rí i pé mọ̀mí Anamáyọ̀wá wò pé ọmọ burúkú Lizzy òun ló jẹ́ ń bú ọmọ yìí ok kí ni mo lè ṣe láti wò pé ok mo ti bú ok jẹ́ ń celebrate ẹ̀ jẹ́ ń polówó ọjà ẹ̀. mọ̀mí Anamáyọ̀wá ń polówó fíìmù ẹ̀ ó ń polówó múfì ẹ̀ ó ń polówó múfì ẹ̀ arábìnrin yẹn dẹ̀ wá bó ṣe ń polówó ẹ̀ kò ń ṣe pé ó ń lù sí owó ni wọ́n fẹ́ kó fún Lizzy wèrè kò ń ṣe pé tó yà ìmàkù kò ń ṣe pé ó dìídì pé mọ̀mí Anamáyọ̀wá pé jọba mi polówó múfì mi Lizzy máa gbọ́ wèrè alárùn ọpọlọ kò ń ṣe pé ó pè é nígbà míì wà tí wọn bá ṣẹyàn ìyá wò pé ok kí ni mo lè ṣe mo ti ṣẹ́ nì nítorí lágbájá yìí ló jẹ́ ń ṣẹ́ nì tó o bá ń ṣe lágbájá ni mo ò bá má ṣẹ́ ọmọ ìlú mi ni bọ ẹjọ́ bẹ́rìbẹ́rì tó o gbé wá ìyá wò pé ok múfì ẹ̀ tí ó ń bọ̀ lọ́nà yìí jẹ́ ń polówó ẹ̀ àwọn èèyàn dẹ̀ ń support ẹ̀ pé ok àwa náà ń support ẹ̀ mo sanwó èèyàn 25 ó mọ̀ pé tó bá jẹ́ pé 1 million naira àbí 1 billion naira ni Tóyìn Àìmàkù máa make nínú owó múfì yẹn ó mọ̀ pé èyí tí mọ̀mí Anamáyọ̀wá ń ṣe yẹn ó ń contribute sí billion yẹn ni èyí tí mọ̀mí Anamáyọ̀wá ń ṣe yẹn tó o bá nínú contribution ẹ̀ ó lè jẹ́ òun ló máa kù tá a fi hit target kò bú èèyàn bẹ̀ kódà nínú ẹ̀gàn mo rò pé ó bú Lizzy gan pàápàá nínú ìpolówó yẹn mo wò délẹ̀ mo rò pé ó ń bú Lizzy pé Lizzy ọmọ burúkú Lizzy ọmọ ṣe báyìí náà ó kàn ní ta ló fẹ́ ràn lágbájá lọ́wọ́ 73 káwá times èlò ni wọ́n wò 8,000 naira àbí 8,000 times 73 is a lot of money. ọmọ yẹn dẹ̀ wá ó dẹ̀ wá ní thank you my Edo sister. nígbà tí ìwọ ń bu nígbà tí wọ́n ń sọ pé Epsilon ló lọ́mọ tó ní mọ̀mí Anamáyọ̀ kó ṣe nǹkan báyìí máa gbọ́ tó ń bu nígbà tí mọ̀mí Anamáyọ̀ wá ń bu
president ni wọ́n o ní platform láti sọ fún pé mọ́mí Anamáyọ̀ má bú mọ́ kọ́líìgì mi ní ó mà ṣe bẹ́ẹ̀. ó mà ṣe bẹ́ẹ̀ pé mọ́mí Anamáyọ̀ tó bá yẹ kó òun nífẹ̀ẹ́ mi má bú kọ́líìgì mi mọ́. inú ẹ̀ ń dùn inú ẹ̀ ò dùn lásán gbogbo nǹkan tó involve ọmọ Tóyìn Àyìnmákù àti Ìyábọ̀ Òjó bíi pé kó rí wọn pé wọ́n ń sunkún ni pé ìbànújẹ́ kan ó kọlù wọ́n. Tóyìn wá lọ ó wá ní thank you my Edo sister ọ̀rẹ́ mi kan ló send ẹ̀ sí mi. But Lizzy kí ló wá ń dùn ẹ́ nù yẹn pé ó lọ kí ẹni tó ń polówó iṣẹ́ ọwọ́ ẹ̀ ṣé o fẹ́ kó máa bà iṣẹ́ ọwọ́ ẹ̀ jẹ́ ni? ṣé o fẹ́ kí wọ́n bà iṣẹ́ ọwọ́ ẹ̀ jẹ́ ni? gbogbo nǹkan tí wọ́n fẹ́ ni pé kí wọ́n ní wọ́n ti bà iṣẹ́ ọwọ́ ẹ̀ jẹ́ o inú ẹ̀ dùn. wàá ní rí sign and wonder ṣé abẹ́ rí sign and wonder òun pẹ́ pariwo sign and wonder tó o bá pariwo sign and wonder wàá pariwo kí ló ń pè é àdàbí sign and wonder ni wọ́n fẹ́ gbọ́ pé aburú ti ṣẹlẹ̀ sí lágbájá o inú ẹ̀ dùn. irú ẹ̀dá wo ni ó ń retí sign and wonder pé wọ́n ní aburú ṣẹlẹ̀ séèyàn kan tínú ẹ̀ á dẹ̀ dùn? irú ẹ̀dá wo ni? ṣé ẹ̀dá dáadáa ni? ṣé èèyàn dáadáa ló ń ṣe bẹ́ẹ̀ àbẹ́yàn burúkú? bó o pariwo sign and wonder á pariwo time and date. ṣùgbọ́n wọ́n ní eye sófà 584 ni Anamáyọ̀ wá ti pa lóhun nìkan. Lower the noise please. Just leave it there. I will take it. Close the door for me please. Mo pariwo sign and wonder wá pariwo rí pé bàbá ó ṣiṣẹ́ gan ó ṣiṣẹ́. èèyàn wá ń polówó èèyàn pé of course tá a bá wò ó bíbú ìpolówó yẹn kò replace bíbú yẹn ṣùgbọ́n ẹni tí wọ́n ṣe sí á ti ẹ̀yọ́nú pé òkè ó support iṣẹ́ ọwọ́ mi. torí ẹni yẹn wá kí lágbáyà pé ó dáa mo yọ́nú sí ẹ ó dáa mo yọ́nú sí ẹ pé ó tiẹ̀ ń support iṣẹ́ ọwọ́ mi. ó wá ń dùn wọ́ president aburú ó ń dùn wọ́ nígbà tí wọ́n bú Tóyìn Àyìnmákù ó ń dùn mọ́ wọ́. Lizzy ayé ẹ ti bàjẹ́ o à ń gbọ́. wọ́n ti ń pe àwọn èèyàn lórúkọ tá a bí mọ́ wọn ibẹ̀ ni wọ́n ti fẹ́ lọ ṣe polówó. kí ni orúkọ wo ni wọ́n ń pọ̀ àwọn èèyàn? ṣé orúkọ tí wọ́n ń pọ̀ àwọn èèyàn yẹn wọ́n bí mọ́ wọn ni? ọmọ ìyàwó rẹ̀ mò ń bèrè lọ́wọ́ ẹ orúkọ tí wọ́n ń pè àwọn èèyàn yẹn orúkọ tí wọ́n tọ́ bí mọ́ wọn ni? ṣùgbọ́n òun sọ́nsìn mọ́ ọmọ àwọn tí wọ́n tútù ẹ o bí àwọn náà ló ń lò lórí ẹ ṣùgbọ́n gbogbo nǹkan tó ń sọ yìí ọ̀rọ̀ wèrè ni wèrè ló máa ń lórí bẹ́ẹ̀. nígbà tí Anamáyọ̀ wá dá ẹjọ́ wà ó wà ókè nígbà tá ẹjọ́ wà anybody lè comment lẹ́ anywhere nígbà tó bá mú ká Anamáyọ̀ wá carry on àbí tí wọ́n bá pè sórí ọ̀dọ̀ ẹ̀ dání my vice president àbí nígbà tí wọ́n jọ ṣe orin fún yín pé Ọlábísí Wellington Ọlábísí àwọn Lizzy Anjorin something like that ó wà okay. tí wọ́n bá wá kí Bísí lẹ́ni Bísí ó yẹ kí Bísí kan kó lọ rì ní orin yẹn èmi máa ń gbádùn orin yẹn kó tó wá ní àwo Tóyìn Àyìnmákù kó kúkú. kó a kú mọ̀ pé Lizzy ti kú bàbá tó kọrin yẹn kó rì ní ọ̀kẹ́ àwo Tóyìn Àyìnmákù I understand. ọmọ wèrè máa gbọ́rọ̀ ẹ. lówó get career ẹ má gbàgbé pé ọ̀dọ̀ Àṣàmẹ́ẹ̀gún èmi náwó síbẹ̀ ni o. ìwọ náà wò má gbàgbé pé ọ̀dọ̀ Àṣàmẹ́ẹ̀gún ìwọ náwó síbẹ̀ ni. a dẹ̀ ń bèrè receipt tó fi náwó síbẹ̀ àárí o. ó ní òun sanwó school mọ́mí Anamáyọ̀ wá àárí o. owó school mọ́mí Anamáyọ̀ wá tó san níbi tó parọ́ dé ó ní ó sanwó school ọmọ ìlú òyìnbó ṣé wọ́n ń sanwó school ọmọ UK ni láì ṣe Amẹ́ríkà.
ọmọ ìlú òyìnbó ọmọ UK jẹ́ má sọ ìlú òyìnbó ọmọ UK ṣé wọ́n sanwó school kódà wọ́n ń ràwé kò ń ṣọwọ́ school nìkan ni wọ́n ń sọ wọ́n ń ràwé ní UK free education ni ìyẹn náà ń bẹ̀rẹ̀ pé ó ní ọ̀nà £10,000 mú nǹkan tó fi send ẹ̀ wá nísìnyí wọ́n náà ń sọ ó ní ó náwó síbẹ̀ nígbà tí wọ́n bá náwó síbẹ̀ tí tó yẹ ìmàkú lọ ṣe kíni tó lọ ṣe thank you ṣé yẹn wá lẹ́jọ́ ni Lizzy ṣé ó lẹ́jọ́ nú kí ló dé kí ni mọ́mí Máyọ̀wá ṣe tó bẹ́ẹ̀ fún ẹ tó fi jẹ́ pé ìwọ lọ náwó síbẹ̀ ni ó yẹ ká béèrè àbí àṣà ní nǹkan tí mọ́mí Máyọ̀wá ṣe ìyẹn ò ń ṣe wèrè tí wàá kọ̀wé pé jẹ́ ń lọ náwó síbì tí èèyàn bá náwó fún Pasuma ń sìn kò náwó fún Pasuma nítorí pé ó jẹ́ Pasuma o Pasuma lè ti sọ pé kíní kan á ti kọrin fún débi pé àwa wò pé jẹ́ ń náwó fún bọ́ kí ni ìdí tí wọ́n fi lọ náwó sí i ṣé mọ́mí Máyọ̀wá wọ̀gò pé Bambi àlà ni Lizzy ṣé mọ́mí Máyọ̀wá ó lo ìgò wá ní Bambi àlà ó ní ìdí tí wọ́n náà fi náwó síbẹ̀ ẹni tó náwó síbẹ̀ àtẹni tó wá ní thank you tó yẹ ìmàkò máa náwó síbẹ̀ òun tún fẹ́ lọ gbowó ni. orí burúkú ni wọ́n lọ ná síbẹ̀. ẹ̀dọ́ ó ní orí burúkú sórí pé wèrè ní Lizzy èèyàn lọ sọ thank you ó ní orí burúkú thank you for promoting my business sórí pé ó ní àrùn ọpọlọ tó o bá ní àrùn ọpọlọ àá sọ fún ẹ ìwọ lọ náwó owó kí ló ná sí ọ̀dọ̀ mọ́mí Máyọ̀wá káti ẹ̀ sọ pé 1 second ṣe káti assume pé ó náwó síbẹ̀ owó kíni ìdí tó fi lọ náwó síbẹ̀ pé mọ́mí Máyọ̀wá ó ṣàpòpò ó ń bẹ bọ́ǹbù anything burnable àbí bumpable òun ní gbé ìwọ ọgbọ́n ló yẹ kí a mú as evil honestly ó yẹ ká mú as evil ni. Bí ìyàtọ̀ ti wà ń sìn bí mo ṣe ṣe yàtọ̀ nù pé ìwọ lọ sí Ìdúmọ̀tà ọlọ́jàlè tó yẹ ìmàkù nígbà tó lọ́dúnmọ̀tà ó ní ó lọ fi ẹ́ ṣe yẹ̀yẹ́ ni èèyàn dẹ̀ lọ polówó ọjẹ́ ṣọmọ pé bó ṣe rí sìn náà nìyẹn ó lọ sí Ìdúmọ̀tà wọ́n mú ẹ lólè òun lọ sí Ìdúmọ̀tà wọ́n celebrate tó yẹ ìmàkù ó lọ promote business àbó lọ ya fíìmù. náà kò imagine àgbọ̀. èmi fi ọlá mọ́ mo fi ọrọ̀ mọ́ gbogbo ohun téèyàn fi mọ̀nà ohun tí yà. ẹnu ẹ sọ̀rọ̀ ọmọ ìyá wèrè ó fi ọlá mọ́ ó fi gbogbo ẹ̀ mọ́ ṣé lọ́fẹ̀ẹ́ ló bá dé ni àdẹ̀rí ọlá náà ó dàbí ìgbà tẹ́ ẹjọ́ ń ṣe wá ní ó send gold meanwhile gbogbo àwọn kíní yẹn wọ́n fi package ẹni. èyí tó ò ṣe tá a bá tún sọ pé ó ṣe pákéjì ní bóyá ọmọ aráyé àti ẹ̀wọ́ pé wọ́n á tẹ́wọ́ gbà ẹ́. ó ní òfàlámọ́ ó fi kíní mọ́ ṣé ọlá tó ní òfin mọ́ yẹn ṣọ̀fẹ́ ló bá dé ni káti ẹ̀ sọ bẹ́ẹ̀ ká sọ pé òun náwó ṣọmọ pé mo sọ fún ẹ lẹ́ǹkan pé mọ́mí Máyọ̀wá o. Okay, Mom Balogun yani, me send 100K to my sister tomorrow morning to get 2 of her friends to go and watch movie. Shorty Rinsin. Only of your law, of your law. Ṣé ọlá yẹn, ṣé Lizzy tó kàn máa náwó fẹ́yàn. Láì ṣe pé wọ́n ṣe nǹkan kan fún ẹ. Ẹ má bínú ọmọ ọba. Ṣé ó kàn máa náwó kódà àbókí àwọn àbókí tó wà lójú títì Lizzy ò lè náwó fún wọn àbí kó fún wọn lóúnjẹ láì ṣe pé ó ní nǹkan tó fẹ́ gbà ń bẹ̀. àwọn àbókí mò ń sọ ẹ rí pé tó bá wò ó ní àwọn ọ̀gbà kan ní òun rántí ìyá òun agbóúnjẹ lọ fún àwọn àbókí tó o bá ń ṣe pé kò ń ṣe pé ó nífẹ̀ẹ́ ìyá ẹ̀yẹn débẹ̀ ló ṣe ń gbóúnjẹ lọ fún àwọn àbókí o bóyá ó ti rí adáhùn ṣe kan àbí àfáà kan tó fi sọ pé ẹ má sàárà fún ìyá yín pé tẹ́ ẹ bá ti ń ṣe sàárà fún ìyá yín ọ̀nà tí yín náà máa là
òun ní pé kò ṣe sàárà fún yẹ nítorí pé ó jẹ́ ìyá ẹ̀, nítorí pé ọmọ tí ó dájú ìyá ẹ̀ nígbà tí ìyá ẹ̀ wà láyé gan, sàárà wo ló fẹ́ ṣe fún yẹ? Sàárà tóun ń ṣe, tó ń bìlí pé òun ń ṣe láti rí pé ó gbà nǹkan kan, pé wọ́n ní àtẹ́lá ti ń ṣe sàárà fún ìyá yín, kíní kan máa lọ síwájú. Lóòótọ́ wàá ṣe sàárà fún àwọn òbí ẹ̀, ṣùgbọ́n ọmọ tó dájú ìyá ẹ̀ nígbà tí ìyá ẹ̀ wà láyé, sàárà wo ló fẹ́ ṣe fún ìyá ẹ̀ nígbà tí ìyá ẹ̀ ò sí mọ́? Sàárà wo ló fẹ́ ṣe? Àbí wọn ò gbọ́ níbi kan tó sọ̀rọ̀, ó ní nígbà tí kò rí ìyá ẹ̀ ò rí, kò mọ ibi tí ìyá ẹ̀ wà, ìyá ẹ̀ ò mọ ibi tó wà. Àwọn kan wá ní Lizzy àárí mọ́mí ẹ lórí bólà, ó wá ní òun ní kọ́ lọ bóun gbé ìyá òun wà. Wọ́n rí ìyá ẹ̀ lórí bólà, wọ́n ní àárí mọ́mí ẹ lórí bólà, ní wọ́n ní ẹ lọ bá mi gbé wọn wá. Nǹkan tí mò ń sọ ni pé tó o bá ń ṣe pé mọ́mí Anamáyọ̀wá ó ṣe nǹkan kan fún Lizzy, Monsura Salako, thank you. Mọ́mí Anamáyọ̀wá ó ṣe nǹkan kan, àbí ó ṣe nǹkan kan tó special, ó ní sọ pé ó fowó mọ mọ́mí Anamáyọ̀wá. Ìmú ńgbà tí a jọ ń ṣe kan, tábà ní àṣẹ gíbẹ̀ á ní ẹ̀rá o, mo ò náwó mi fáwọn èèyàn mọ́, mo ò náwó mi fáwọn èèyàn mọ́, àbá ní kí ló ṣe, àmọ́yẹ ní tí mo rà ọ̀kadà fún, ibi ni wọ́n fi sọ mí, àwọn mo rà ọ̀kadà, mo ra freezer fáwọn èèyàn, ibi náà fi sọ mí. Nǹkan tó o máa ń sọ nìyẹn. Ṣé mo kúrọ́ mọ́ ẹ? Wọ́n ní àìrọ̀ ọmọ lè náà kódà. Ṣé mo pé ń gba Ramadan tí àwẹ̀ bá débẹ̀ yẹn, ìwọ̀nba tí ń bá lè ṣe, kódà àwọn èèyàn lòmí àtú support. Bá ní ok lágbáyà dá sínú Ramadan náà, á ní ọ̀rọ̀ owó fáwọn, ṣé bí mi mo ń gbé ọ̀rọ̀ Ramadan lẹ̀, owó fáwọn èèyàn lọ àìrọ̀ àwọn máa ń ṣe tẹ́lẹ̀, òun mo fi ń wọ̀n pé ẹ̀yin dá ní mo fẹ́ ṣe give away Lizzy. Mo ò ṣe mọ́ ẹ̀yin máa fún lọ́wọ́, bọ́ mo fáwọn èèyàn lọ́wọ́, máa wò pé èmi ló fẹ́ fún lọ́wọ́, èmi kọ́ ló fẹ́ fún lọ́wọ́, àwọn tó ń gbàwẹ̀ náà ni. Afẹ́yìntẹ́ ẹ bá mọ̀ dáadáa, ẹ rí pé nígbà coronavirus, kódà àwọn tí wọ́n wà ní UK gan á tún fún ọ lóúnjẹ, àwọn tó wà ní Nàìjíríà náà á fún ọ lóúnjẹ, àwọn ṣe kọ́kọ́ máa wò pé wèé kí ló ń ṣọmọ yìí, á ní gbogbo ayé kọ̀yìn sóhun, àwọn Mùsùlùmí kọ̀yìn sóhun, tí máa ń wọ́n sì máa kọ̀ wó pé àwọn tí ó ní wọ́n kọ̀yìn sí ẹ̀yà, àwọn yìí náà ló ń gbé mọ́ra, so o lè dá ṣayé. Ká ní o lè dá ṣayé ni, o need anybody láti bá ṣayé, nígbà tí gbogbo ayé tiẹ̀ ti cancel ẹ̀, ṣó tún ní èdè èèyàn mọ́ ni? Wọ́n á dẹ̀ máa dá ṣayé ẹ̀. À ń bọ̀. Tí bàbá Bísí ò fi mọ mo fi mọ Bísí, ìyẹn lásán ó ti dègún nínú ìmùlẹ̀ ayé ẹ. Kó sì lọ kò ń ṣègùn. Ó ní òun ní kí n fáwọn èèyàn lọ́wọ́ nínú group, ṣé mi wà nínú group wọn ni? Náà ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀, mọ́mí Anamáyọ̀wá wà níbí, ṣé mo wà nínú group yín? Nǹkan tó yẹ kó ń ṣe ni pé kó gbé Afọkọ́yẹrí jáde. Afọkọ́yẹrí tó máa gbé jáde yẹn wá ní ká ní mo ò fún lágbájá lówó kó fáwọn èèyàn nínú group wa ó wá ná owó yẹn o, báyìí ni kó rí fún. Ṣùgbọ́n ká ní mo fún wa ń purọ́ o, báyìí ni kó rí fún. Ṣé bó ní Afọkọ́yẹrí? Àbí kò ní Afọkọ́yẹrí ni? Àbí ẹ jẹ́ kèmi tiẹ̀ wá sọ fúnra mi. Ká ní ó fún mi lọ́wọ́, ó ní mo wà nínú group wọn, ó wá fún mi lọ́wọ́ kí n fún àwọn èèyàn. Gbọ́ ọ̀rọ̀ yẹn o, kò ní dá fún mi. Tó bá yẹ pé kò fún mi lọ́wọ́ nínú group bó ṣe sọ o, alákọ̀ọ́kọ́ mo ò sínú group wọn. Tó bá ní n fáwọn èèyàn wá ń purọ́ mọ́ mi, kò ní dá fún àti gbogbo nǹkan tó bá rọ̀ mọ́ Lizzy. Wọ́n máa parun gbẹ̀yìn ni. Gbọ́n àwọn tí mò ń sọ, wọ́n máa padà parun ni. Ṣùgbọ́n ẹja máa gbélé lọ. Tàkúnmí onígbáná, ìyẹn lásán ti dègún nínú ìrìn àjò ẹ, ìwọ àti Adótòṣì. O wá gbọ́. Lizzy orí ẹ̀ òkè tí n bá understand ń sìn, ẹni tí òun pè ní Adótòṣì, tí n bá understand, tí n bá wò ó, màá ní bóyá Ìyábọ̀ ló ń bá wí. Anákan Ìyábọ̀ tó máa ń bú gbogbo ògbà yìí,
lóòótọ́ kò deserve ẹ̀ bọ́ mò ń bá ṣé mo pé yìí tèmi sọ yìí ń sìn àwọn ẹgbẹ́ afọkọ́yẹrí jáde ẹjọ́ nìyàn máa ń bó oògùn rò kó wá sọ fún afọkọ́yẹrí pé afọkọ́yẹrí o tó bá yẹ kó ń fún lágbájá yìí lówó kó pín fáwọn èèyàn kó wá pín àbí o fún àbí something like that kó fi afọkọ́yẹrí kó fi ṣépè ọmọ àlè ni. tí mo bá understand èèyàn tí bá understand tó ń bá rà tó tòṣì màá ní Ìyábọ̀ Òjó òun ló ń bá wí. Tí ẹ bá wo Lizzy dáadáa tẹ́ ẹ bá wo dáadáa ṣe rí lifestyle Ìyábọ̀ Òjó ohun kọ́ yẹ pé òun lòun ń fẹ́ arákùnrin ẹ̀ Pọ̀lọ́ mò ń sọ Lizzy tẹ́mi mọ̀ fún ohun ìwọ náà wá wò ó kí ló fẹ́ fi compare Pọ̀lọ́ àti Láti Bríkìlà ẹjẹ́ dúró ẹjẹ́ compare méjèèjì. Láti Bríkìlà rẹ̀ kí ló fẹ́ fi compare wọn àti Pọ̀lọ́. bọ́ nítorí pé kò ríru lifestyle Ìyábọ̀ Òjó yẹn ó ń dùn pé ọ̀tá mi tẹ̀lé lẹ́yìn ó tún rí nǹkan báyìí kò tí àwa ń ṣe pé ọmọ ẹ̀ tún fẹ́ mú èèyàn wálé ó tún mú ẹni tó ní láárí ẹni tó lówó lọ́wọ́ ó tún mú wálé ó ń dùn adúrò bó ṣe náwó sí oògùn tó tí wọ́n bá níyàn fi owó ṣògùn ó ṣògùn gan tí wọ́n bá níyàn fi owó ṣògùn pé kí àwọn ará bí kó má dá fún wọn Lizzy gbìyànjú bọ́n nítorí pé oògùn ò jẹ́ ó ń dùn ṣùgbọ́n tí wọ́n bá ní Ìyábọ̀ Òjó lọ́la ń sìn nǹkan báyìí ṣẹlẹ̀ sí inú àádùn ìgbà yẹn lẹ́ máa rí wọn ní ẹ̀rí sign and wonder ẹ̀rí wonder and sign nǹkan tí inú tòun máa ń dùn sí nìyẹn. nǹkan tí inú ẹ̀ máa ń dùn sí nìyẹn. ìwọ ò mọ Lizzy torí òsùnmọ́ ò lè mọ̀. ní gbogbo ògbà tí Bísí bá ń wá mo ti fi ẹ̀rí hàn ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá. àárí ẹ̀rí olóṣì ọmọ ìyá wèrè àárí ẹ̀rí ó ní ó sanwó iléèwé ọmọ ẹ̀ fún wa ní ẹ̀rí kárí àárí ẹ̀rí. tí a bá rẹ̀rí a máa sọ tẹ yìí tá à ń bèrè yìí sìn fún wa ní owó ilé ọmọ ẹ̀ tí ó san owó iléèwé ọmọ ẹ̀ tó san sórí tó bá ti fún wa yẹn á bìlífẹ̀ ìyẹn nìkan kọ́ owó tó sọ pé nígbà tẹ́mi wà homeless ó wá sẹ́ndì owó sí mi kí n lọ fi gbalé fún alẹ́rìí pé ó sẹ́ndì iye báyìí sí mi kí n fi gbalé àbí mo béèrè pé lábẹ́yà fún mi lọ́wọ́ báyìí kí n fi gbalé á bìlífẹ̀. Go imagine ṣọmọ nǹkan tí wọ́n ń pè ní music promoter sọ́rí bí màá yẹn ṣe wà ṣọmọ pé òun ni bí manager àwọn àbúrò ẹ̀ tẹ́lẹ̀ music manager àwọn àbúrò ẹ̀ as music manager ṣọmọ iye tó ń rí jẹ́ wọ́n sọ àwọn nǹkan kan fún ẹ sọ́rí àwọn promoter ti club promoter ní UK lásán ṣọmọ iye tí wọ́n ń rí per weekend lórí pé àwọn èèyàn kàn fẹ́ lọ jayé club jẹ́wọ́ irú àwọn bílíkì ń sìn irú àwọn smith irú àwọn tọ́ba wọ́n ṣàpọ̀ bẹ́ẹ̀ yẹn ní weekend ṣó meye tí wọ́n rí pé àwọn èèyàn fẹ́ jayé ṣó ní táìmù December inú wọn máa ń dùn ní one night in December wọ́n lè rí over 10,000 grand pé àwọn èèyàn kàn fẹ́ wá jayé wọ́n kàn fẹ́ àwọn ọmọ kéékèèké yẹn kó wá wo Láti tó ń ṣe bíríkìlà Láti bíríkìlà èèlò ni Láti ń rí pàdé èèlò ló ń sọ fún pàdé èèlò ló ń sọ fún Láti pàdé ẹni tá a organize iṣẹ́ wọn Africa concert ni ṣọ́mọye tó ń rí ń bẹ̀. mo ń torí ò mọ̀ ká nípa òun mọ̀ ni òun ní máa sọ jákujàka
kíní kan ìgbà àwo toró mú ẹ kí wọn náà wà ní position yẹn. At least ó yẹ kó o bínú ṣé bí wọn náà fẹ́ yahoo rí Desmond yahoo ṣé bó ṣáà fẹ́ rí ṣé gbogbo nǹkan tẹ́ ẹ fi kó jọ ṣé bóun gbádùn ẹ̀ ń sìn báwo ló ṣe wá ń dùn ẹ́ Lizzy kò yẹ kó dùn ẹ́. Desmond náà máa ń gbọ́ mi náà Desmond dẹ̀ mọ̀ pé òótọ́ ni mò ń sọ Desmond dẹ̀ mọ̀ pé tó o bá ń ṣe pé ó ní nǹkan tó o sọ mo ò ní sọ Desmond o ṣé mo ò mọ àwọn tí Desmond ti fẹ́ London ni ṣé mo dárúkọ wọn ni ó fẹ́ lágbájá ó fẹ́ tàmẹ̀dó ó fẹ́ làkàṣègbè tó ti fẹ́ rí ṣé mo dárúkọ wọn ni. Lizzy àgbọ̀. mo ní chaati kan lọ́wọ́ tí dọ̀ka sì ń ṣe ṣóò fún mi òun náà wá ṣe bísí náà ṣe ṣóò fún Ràkúnmí ṣóò gbọ́ oní chaati kan lọ sọ́dẹ̀ rẹ̀. chaati yẹn wà bíbá yìí kò yẹ bọ̀ mo fẹ́ kó ṣìṣe dáadáa. oní chaati kan tí dọ̀ka sì ń ṣe ṣóò fún ẹ ó tún wá ní chaati kan tí mọ̀mí Anamáyọ̀wá ń ṣe fún Ràkúnmí Tóyìn Ìmàkù ló ń bá wí anyway but mọ̀mí Anamáyọ̀wá tó ń ṣe chaati fún Tóyìn Ìmàkù yìí ìwọ ń sanwó fún un Lizzy ṣé ó ń sanwó fún ni ìwọ náà ló ń sanwó ní òun sanwó mọ̀mí Anamáyọ̀wá sọ́rí káàtì ẹ̀ sọ pé òun sanwó fún ẹnu ẹ ló fi sọ òun sanwó fún kí ni ìdí tó fi ń sanwó fún òun gbádùn chaati yẹn. òun gbádùn chaati yẹn torí wọn náà ló sọ èèyàn ò lè jókòó àbí kéèyàn má bẹ́ẹ̀ ṣe ń sìn àwọn tó ò bẹ́ẹ̀ ṣe ṣé o sọ pé o sanwó fún wọn ni owó kí ni òun san ó yẹ ká béèrè kí lọ́wọ́ yẹn wà fún tó bá ń sanwó tó bá ń pínwó fún gbogbo blogger ń sìn owó kí ni. àbí kò yẹ ká béèrè pé owó kí ni. ìwọ tó yẹ pé kọkọ máa lọ títì kọkọ wọ pé jẹ́ ń fún mọ́là lówó ò lè ṣe Lizzy ó lè ṣe o gbọ́dọ̀ ní nǹkan kan tó o fẹ́ gbà lọ́dọ̀ mọ́là kó o tó lè fún lówó òun mo fi ní tó o bá gbé ráìsì lọ tó ní òun ṣèrántí ìyá ẹ̀ ń sìn ó ní nǹkan kan tó wọn àáfàá ti sọ fún ẹ pé tó bá ń ṣe báyìí wàá rí nǹkan báyìí gbà ni. à ń gbọ́. ni mi ò ṣe lọ sáàyè ẹ Ràkúnmí onígbáná ó gọ̀ ó rò wípé tó bá dárúkọ ẹ ó gọ̀ mo fẹ́ kó o ṣẹ̀sìn ni ẹ̀sìn. wọ́n ò ṣe dárúkọ ẹ̀ Lizzy dárúkọ ẹ̀ kò ní ìkọkàn kò kàn ní Ìyábọ̀ kọ́mọ Ìyábọ̀ Òjó kọ́mọ bá yẹ ṣọ́rọ̀ pé mo ò lè dárúkọ ẹni ẹ̀rù ṣe ń bà ẹ́ ẹ̀rù ṣe ń bà ẹ́ ọmọ ìyá wèrè ẹ̀rù ṣe ń bà ẹ́ kí ló dé tó dárúkọ ẹ̀ ṣé bó ní wọ́ríọ̀ ni ẹ ẹ̀rù máa ń ba wọ́ríọ̀ ni. ìyẹn ló dẹ̀ ti ń ṣe yìí mo fẹ́ káyé rí ẹ tán àṣírí ẹ̀ dẹ̀ ti tú. tó ṣì lọ ayé ò rí nǹkan kan nǹkan tá ayé rí ni pé ṣé òun ẹni tá àṣírí ẹ̀ fẹ́ tú ó mì pé ó ń ṣe kúbẹ́kúbẹ́ kò fẹ́ kọ́ àwọn èèyàn mọ̀ nìyẹn tó bá bẹ́ẹ̀ kọ́ àwọn èèyàn mọ̀ ó lè lọ with fake profile pé thank you Mummy Anamáyọ̀wá from supporting my friend Tóyìn Ìmàkù. For you to know that she's not hiding anything. Kò hide nǹkankan. Ó wá wípé lágbájá yìí ń polówó ọjà mi ni jẹ́ ń kí. Then kí ni ayé wá rí? Ṣé àwa ò sí lára ayé ni? Àbí àwọn tó ń gbọ́ mi ò sí lára ayé? Wọ́n rí nǹkankan tó special ń bẹ̀ ju pé and she's very nice o. Ó dẹ̀ tó wá kí Anamáyọ̀wá. Àdúró pé Anamáyọ̀wá ṣe ṣó fún. Ṣó tí wọ́n tó náà ń sanwó. Ó ń sanwó fún Mummy Anamáyọ̀wá ó ní ó fowó bá lò pé ó fi gbogbo ẹ̀ bá lò ní ó ń sanwó nítorí inú ẹ̀ ń dùn pé ó ń ṣe ṣò fún Tóyìn Ìmàkù. ó wá ní ayé máa rí kí láyé rí pé tí wọ́n bá ṣe ni lóore ìwọ ló yá láìmoore ṣé bíbi tá a wà ń sìn ní pé nítorí pé ó yá láìmoore ó rí pé Tóyìn Ìmàkù wò pé orí lẹ́ni yìí ń ṣe fún mi ó dẹ̀ wá ṣe kí ni ó wá appreciate ìwọ òwò from that angle ni
nígbà tí ó ní wọ́n fẹ́ pa ní níjọ́ kìíní àná orí la ṣe fún ẹ àfìgbà tó sọ oore di bímọ wa lọ́wọ́ àwọn òbínú ṣùgbọ́n ẹjẹ́ àgbàlá. ṣubú báyìí àṣírí ẹ ti tú torí pé tí n bá ń dárúkọ abẹ́ orúkọ ẹ ló máa sá sí lẹ́màdé. ẹnu sàn asa fọrúkọ ṣé ó bẹ̀rù ẹni ló ṣe tó bá ń bẹ̀rù ẹ kò ní í ṣe kankan ó kàn lọ appreciate ni ìwọ ló mọ orí kékeré èèyàn máa mọ̀ ni kó gbẹ́nu ọ̀ṣẹ́ sàn wàá máa rò pọ́rọ̀ tó ń sọ ó tà létí ni kí ló burú ń pé èèyàn ṣoore fẹ́yàn ó rí pé oore lẹ́ni yìí ṣe fún mi apart from pé ó ń kádà owó fóun pé káwọn èèyàn wá wò ó tún promote pé kíní kan wà tó ń jẹ́ ṣe alákadá reloaded ó promote ẹ̀ ní àná tí Anamáyọ̀ á ní góòdì Lizzy Anjorin send góòdì sí mi meanwhile mọ́mí Anamáyọ̀ wá lọ ra góòdì ń bò mí ni o kò ní góòdì ọmọ wèrè yóò ní góòdì o wọ́n tún pákéjì ẹ̀ ṣó mọ́ lórí ni. ó mọ́ lórí ìka ló ní wọ́n ṣe fún ẹ ẹni tó dẹ̀ mọ́ lóore pé orílẹ̀ ní í ṣe tó ń gádà àwọn èèyàn pé ẹ lọ wò ó kó ṣe bí fún un ó dẹ̀ appreciate pé oore lòún ṣe. nísìnyí torí pé ó wá appreciate ń sìn ó gbọ́dọ̀ lọ sẹ́wọ̀n nítorí ẹ̀ àwa ń retí court letter tó fẹ́ fi gbé lọ sẹ́wọ̀n. wàá mọ̀ pé kò ní ná kọ́bọ̀ níbi tí àwọn èèyàn máa dúró títí wàá mọ̀ pé kò ní ná kọ́bọ̀ ìwọ kàn ṣe mistake pé Tóyìn Àìmàkù ìwọ ni mò ń bá wí àbí Tóyìn Abraham onígbáná ni ẹ bó ṣe ṣe ní 2019 ṣe mistake kó sọ pé Tóyìn Àìmàkù ìwọ ni mò ń bá wí àbí Ìyábọ̀ Òjó wọ́n bí ìwọ mò ń bá wí. ṣe èmi ò rí irú warrior tiẹ̀ rí láyé warrior tí èmi máa rí pé wọ̀wọ́ ni ìtumọ̀ wọ̀wọ́ ló yẹ ká ẹ máa pera yín torí nǹkan tó ń pè ní warrior jagunjagun ni tí a sọ pé kọ́ bá bí ẹyin dá ẹ má bọ̀ Tóyìn Àìmàkù ìwọ mò ń bá wí. o tún bẹ̀rù ó ń bẹ̀rù ó mì pé Tóyìn Àìmàkù lágbára Ìyábọ̀ Òjó náà lágbára nìyẹn. náà kò lè dárúkọ Fúnkẹ́ Akíndélé òun náà mọ̀ ó kàn máa ń sọ lówelówe ni gbà tó fẹ́ kú. òun ló ṣe rí pa silent yẹn àṣà kankan mọ́ àdárúkọ ẹ̀. bẹ́ẹ̀ náà ṣe lọ ìdí tó ò fi dárúkọ ẹ̀ tó fi ní kọ́ má dárúkọ ẹ̀ ṣé báwọn tí wọ́n ń jà fún ẹ wọ́n ń gbé píkṣọ̀ Ìyábọ̀ Òjó kí ló dé tí wo ò gbé oní péjì kan wọ́n ń pè lálábòsí ní mi kí ló dé tó ò tí ẹ̀ ṣe ẹ̀ tí ẹ bá bú Ìyábọ̀ Òjó tí ẹ̀ ṣe ẹ̀ sórí péjì ẹ̀. èmi ti sọ àdí tó ò fẹ́ fi dárúkọ bílíìfù ẹni pé tó bá ti dárúkọ ẹ̀ aráyé máa ṣàánú ẹ̀ ni pé bí ìgbà tó jẹ́ pé ìwọ ni wọ́n tó bá ti dárúkọ ẹ̀ mọ́ Lizzy báyìí aráyé máa wọ ẹja ṣàánú ẹ̀ ó ní nítorí pé ní 2019 ó ní kò nílé pé nítorí pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàárín ìwà tiẹ̀ ni wọ́n fi fún ambassadorship ló fi ralé ló fi ṣe gbogbo ẹ̀. Lizzy ṣé mo purọ́. yíyọ ẹkùn tó jọ kọ́. Òjó ni bẹ́ẹ̀ni sọ Òjó ni ẹ. tó bá mọ̀ pé ìyá ẹ lọ́nà ọ̀run ló bí ẹ jẹ́ ẹ má fi ọ̀rọ̀ tójó àbí tójó kọ́ńsìn wọ́n ti ẹ̀ dárúkọ. ẹnu yìí náà ni wàá máa ní ní online tó bá ká ẹ mọ́kànlá ìwọ àti láti bíríkìlà ẹ máa kúnlẹ̀ bíi wèrè ẹ máa bẹ̀bẹ̀ bíi wèrè ẹ máa kúnlẹ̀ bẹ̀bẹ̀ ni ẹ online yìí náà ẹnu yìí náà ni adẹ ń sọ fún ẹ pé òkè online ló wà dárúkọ tó bá wọn ẹ tí a bá wà online yẹn máa ń dárúkọ tó bá wọn ni wáyé tí yíyọ ẹkùn ṣe wá jẹ́ tójó kọ́ńsìn à ń gbẹ. ohun tó bá ti mú ẹ tí mo ti bá ẹ níbi tó ti ń ṣaburú fún mi tó ti kọ́mẹ̀ntì síbẹ̀ tó ti sọ̀rọ̀ síbẹ̀ mo lẹ́tọ̀ọ́ àti dúà náà dùn fún ẹ. ó yá
ṣe ìjáàrí. Bóyá ìwọ ló fẹ́ dájọ́ nílé ẹjọ́ ni o. Bóyá àwọn fake lawyer tí wọ́n ń pè yẹn tó máa lọ ń bá yẹn. Bóyá àwọn ló máa sọ fún ẹ pé o ní right ni o. Torí wọ́n wò pé okay. Kí lẹ́ni yìí ń sọ ńgbà tí ẹni wá comment? Kí ni nǹkan tó comment? Ṣé bá mi bú dáadáa ni o? Thank you Anamáyọ̀wá, bá mi bú dáadáa ló comment ni. Àbí Anamáyọ̀wá bá mi gbọ́mọ ẹ̀ ṣépè ló comment ni. Àwọn adájọ́ tó fẹ́ lò, àwọn wèrè tó fẹ́ lò tó máa ń pè ládájọ́ yìí, àwọn ni mo fẹ́ mọ̀ sí. A ní ò ní ẹ̀tọ́ láti ṣe do and undo. Tó bá mọ̀ pé ìyá ẹ̀ ló bí ẹ̀yẹ́ inú kòtò, do and undo kárí. Wàá mọ̀ pé ẹni tí a fẹ́ sun jẹ ni tó fẹ́ epo para lọ́rọ̀ ẹ̀. À ń gbọ́. Ibi tó o bá fẹ́ lọ o lè kúrò láyé kó gbọ̀run lọ. Ẹ̀yin òkú la jàkàrà. Ẹ̀yin òkú la jàkàrà, à ń gbọ́. Ọ̀lẹ ọmọ ìyá wèrè ó yà ọ̀lẹ bíi só. Àwọn ẹ̀ ń challenge jẹ́ pé tọ́lá bí ìyá ẹ̀ dánú kòtò dárúkọ ẹ̀. Wàá mọ̀ pé ó máa ju ti 2019 lọ. Wo gbogbo ọmọ Nàìjíríà, ọmọ UK ni wọ́n máa pawọ́ pọ̀ lé ẹ lórí this time around. Wọ́n á ní o ti ń ṣe tipẹ́. Ọmọ Amẹ́ríkà kan pawọ́ pọ̀. Ṣé o mọ̀ pé ẹlòmíà ní èmi tọ́ba bí ìyá mi dá, tọ́ba bí ìyá mi dá. Tọ́ba ti bí ìyá ẹ̀ dá, dárúkọ ẹ̀ pé Ìyábọ̀ Òjó ìwọ mò ń bá wí, Tóyìn Ìmàkù ìwọ mò ń bá wí. Ọmọ ọ̀lẹ. Yes, so ẹ káàbọ̀ padà sórí ètò Lady K Ìfẹ́ Olúwaṣò. Ó kàn máa ń ṣe bẹ́ẹ̀ ní fóun lára. How far? Ó tó kúrú bí ìgò màtẹ́s. Ọmọ àṣẹ. Ṣe learn abẹ́ learn. Lizzy, I'm very sure you better learn. Lórúkọ Jésù àwọn oníbà wọn lẹ́nì ní hardway. Nígbà tí n bá tún ráyè. Ẹ bá mi ṣàmì kẹfọ wá àdúrà lẹ́ má bínú mo busy. Tí bá tún ráyè báyìí lẹ́kọ̀ọ̀kan báyìí. Ẹ̀yin àgbàdo lẹ máa sọ pé ọmọ àṣẹ. Ebi ò kí ń panú. A máa ṣe bẹ́ẹ̀ ni pé ìgboro lòun wà. Sọ̀rọ̀ pé káàbọ̀ aṣọ ẹ̀yà lọ jalè lọ pè ní pé ìyọ́n ní Líbàdí. Ọmọ wèrè. Anyway, ẹ jẹ́ máa lọ. Now, a tún pàdé o. Ẹ wá ra aṣọ. Ẹ wá ra bag ọdún yóò yẹ, ọdún ti dé. Ẹ pè mí sórí aago. Aṣọ wà, báàgì wà, jewelries ò gbẹ́yìn. Gbogbo wọn àmúṣẹ wà, gbogbo wọn àmúlò. From A to Z, gbogbo ẹ̀ ní Lady K Ìfẹ́ Olúwaṣò, gbogbo ẹ̀ ní mo ní. Tẹ́ bá fẹ́ ra jewelries ẹ pè mí. Èmi gangan mò ń tà á. Bẹ́ bá fẹ́ àwọn gold, ṣe bó ti mọ̀. Ẹ pè Lady K. Àwọn all eyes on me when I enter party. Nígbà tẹ́ bá lo àwọn consume àwọn set of jewelries tí mo ní. Tẹ́ bá lò wọ́n wọ party. Ẹni tó lo gold 10 million, 20 million, á tún wọ ọrùn yá tẹjú mọ́ yín dáadáa. A fẹ́ mọye grams nǹkan tẹ́ gbé sọ́rùn, kò ní mọ̀ pé consume ni. A fẹ́ mọye grams nǹkan tẹ́ lò yẹn, ẹ̀ṣọ́ tẹ́ lò yẹn, a fẹ́ mọye grams tó jẹ́, kò ní mọ̀ pé consume ni. So ẹ pè mí, ẹ wá ra jewelries. Mo láwọn earring and pendant. Mo ní earring and ring. Mo ní bangles. Bẹ́ bá ṣe fẹ́ sí ni, mo ní silver color, mo ní gold color. Mo láwọn handchain fẹ́yìn daddy náà. Mo ní handchain fún yín, àwọn handchain ni òrọ̀rùn mi ni òrí pàǹpà. Mo ní wọn tó dẹ̀ last. Kì í ṣe àwọn tẹ́ máa lò ọdún méjì ọdún mẹ́ta tó máa dúdú. No, mi ò ta irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Nítorí pé kí ni mi ò fẹ́ káwọn customer mi sá lọ. Mo fẹ́ kẹ́ tẹ́ bá tí lọ báyìí káwọn èèyàn máa rí lára yín kọ́ máa bẹ́ẹ̀ pé ọ̀rẹ́ kí ni èyí bó ló ti rà ó máa ṣe tuntun síbẹ̀ kẹ́ máa lọ́dọ̀ Lady K ni. Lady K Ìfẹ́ Olúwaṣò the baby of Yorùbá nation kẹ́ máa jẹ́ kó yé wọn pé ọ̀dọ̀ mi lẹ ti mú so ohun tó da ni mò ń tà. Bákan náà tẹ́ bá tún wá fẹ́ ra àwọn African food ní ìlú Amity downtown ibẹ̀ ni mo wà o ní Canada ẹ pè mí. Tẹ́ bá tún wá fẹ́ ra spiritual items ẹ fẹ́ Holy Michael ẹ fẹ́ ra Miss Paris àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ pè mí abẹ nídìí àwọn ọṣẹ spiritual just contact me lónírúurú òun ló wà available gbogbo àlákàlà ó máa dohun gbàgbé gbogbo ìṣẹ̀lẹ̀ burúkú ẹ̀túgbù rẹ̀ mọ̀ kò sí ohun tí àdúrà ṣe tì bẹ́ẹ̀ ni lẹ́yìn yẹn tẹ́ bá fẹ́ ra body cream ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣò ẹ jẹ́ kí n fún yín ní phone number iléeṣẹ́ Danari skincare àwọn ni wọ́n ń ta cream gbàlódé cream tó dáa tẹ́ máa look young sí tí body yẹn look fresh ojú yẹn look smooth á look beauty
ẹ pè mí. Wọ́n ní body soap, wọ́n ní body cream, wọ́n ní face soap, wọ́n ní face cream, wọ́n ní cleanser, wọ́n ní ti dark knuckle, wọ́n ní ti pimples, wọ́n ní ti face burn. Èyíkéyìí èyàn ṣáà ti pè mí máa fún yín phone number wọn ìlú UK ló wà. Lẹ́yìn yẹn tẹ́ bá tún wá fẹ́ ra product nílé iṣẹ́ TL Natural Aba, TL Natural Aba. Lílé iṣẹ́ TL ní kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fans tẹ́ patronize wọ́n ní kí n dúpẹ́, wọ́n dúpẹ́ lọ́wọ́ èmi Lady K gan pé wàá àwọn fans alálùbáríkà ní Lady K ni àwọn fans gidi, àwọn fans tó dám kan mọ̀ tó mú yes. Those are my fans. Má sọ fún yín ọmọ afalvat bẹ̀mí ni but kò dá kó pọ̀ jù because àwọn fans alálùbáríkà mo ní àwọn wá láwọn fans alálùbáríkà wọ̀nyí tẹ̀ ń wò mí ni because kò sọ́jà tí mo polówó tẹ́ni tí mo bá polówó ọjà tí ò ní ta. So ẹ ṣé o, adúpẹ́ lọ́wọ́ yín o, ọdún àyàbò fún wa o, àṣẹ ìṣàmọ́dún. Ẹ má wá gbàgbé yín tẹ́ bá ti ra product wọn ẹ pè mí sórí WhatsApp number kí n fún yín ní phone number. Àwọn nǹkan tó ń tàyè gbogbo ogun diabetes ó dohun gbàgbé ẹ gbúrò diabetes mọ́ ẹ má bínú ẹ jẹ́ tán kámẹ́rà yẹn báyìí ẹ lè máa rí mi. Gbogbo ogun diabetes ó dohun gbàgbé mi ò lè dóbò dáadáa ó dohun gbàgbé okó mi kéré jọjọ orí lọ ó dohun gbàgbé ẹ má bínú mo ṣe fried rice ni bẹ́ẹ̀ ti jìnnà abẹ́ máa jẹ ṣé kí n fi wọ̀nyí ó fà ìrọ̀ bí ó bá ṣe condition ni èmi kò bá máa sán jẹta Canada n bá máa ṣe kí n mo pè n bá máa sán jẹta dàwóró kò lẹ̀pọ̀ kò fọ́pọ̀ ó mú yes so bó ṣe jẹ́ nìyẹn so ẹ pè mí o ẹgbẹ́ yín tẹ́ fẹ́ ṣe kí ni tẹ́ fẹ́ gbádùn ìyàwó yín tẹ́ fẹ́ kí ìyàwó yín gbádùn yín ẹ̀yin náà ẹ pè mí iléeṣẹ́ TL Natural Aba wọ́n làwọn àgúnmu tẹ́ máa lò gbogbo sáré wọlé sáré jáde yóò ti dópin ẹ tún gbúrò yẹn mọ́ bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣeun gan ire o ẹ subscribe o kẹtọ notification bell ẹ pè mí o ẹ máa gbójú mi lẹ́rìí.